now ó ìgbà tá a fẹ́ treat ó ṣe kí ló ń ṣe yìí ẹ̀wọ̀n ẹ lọ́wọ́ parí. òun ni a pè ní àlàyé lórí sunnah Ànábì Muhammad sallallahu alaihi wasallam. nítorí tọ́bìkì nǹkan méjì ni. aláàkọ́ ni program tí mo ṣe jọ Saturday àyàn pè mí gan yóò àgbòlò kámẹ́rà òfin lè sókè kó tó dàrú. ìtọ́ kìí lórí ni pé bí mo ṣe máa ń kó àwọn alùsùnnà pọ̀ yẹn program tó jẹ́ alùsùnnà gan wọ́n pè mí pé ní tí mò ń sọ òótọ́ ni púpọ̀ àwọn kọ́ làwọn nígbàgbọ́ sí ọ̀rọ̀ ìtàbádẹ̀ owó dáadáa kò sí mùsùlùmí kan tí ẹ̀ ṣe súnà ànábì yàtọ̀ lè sí tọ́ kó lọlẹ̀ ní àdìgáàfù náà àwọn ọ̀gá ẹ̀kọ́ abẹ́rẹ́ ṣe jàre. now mo lọ ní pé súnà ànábì kò ṣe takò tó ní pé tó lọ bá sọ̀rọ̀ nínú Qur'an tó bá ti ní àti òlà yẹn ni ọ̀rọ̀ Ọlọ́run wá àti Rasul ní tí wàá yáwọn èèyàn nípa ọ̀rọ̀ yẹn gangan àlàyé alẹ́ yìí ẹlọgbọn àrísùn àwọn jàmá tẹ́ẹ̀ kí ń gbógun ti òdodo ẹ má bínú ẹ kí mo là gbogbo ẹ̀yìn àrísùn àwọn jàmá èmi ń sìn alùkìtàbí wa sunna lèmi wọ́n ní irú àwa ń sìn látòrí Sheikh Habibullah Adamali lórí Sheikh Mubarak lórí Sheikh Agbẹ́sìnga ní ẹ̀ ti lọlẹ̀ jù orí gbé sókè òdẹ̀ kọ́ṣẹ́ yanjú ẹ̀ máa lóhun ọ̀gá àbí ẹ̀rí olóhun ọ̀gá àwọn ọ̀gá ti dé ń sìn wọ́n bọ̀ fáwọn ọ̀gá ní ti dé ń sìn ó farabalẹ̀ fọ́gà ó gbà fọ́gà orò gbọ́nà ti dọ̀gá wọ́n wò wá ẹ̀járe náà mo lọ rí pé Agbẹ́sìnga àtàwà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a gbàgbọ́ pé Al-Qur'an òun làdís ànábì ọ̀rọ̀ ìmọ̀ ń takò lákẹ́ àwọn èèyàn ó máa ń takò lákẹ́ àwọn èèyàn nígbà tí ma sọ pé Al-Qur'an làdís ànábì ṣe mọ́ bí Aisha léèrè nínú tẹ́yìn náà ọkà wọ́n ní kí ni wà ànábì Aisha ní Al-Qur'an nítorí ẹ̀ka gbóyé ń bẹ̀ òun ni pé ànábì ò ní sọ̀rọ̀ kan sallallahu alaihi wasallam ká má bá nínú Kùránì. I repeat, ànábì sallallahu alaihi wasallam kò ní sọ̀rọ̀ kan ká má bá nínú Kùránì. Ó challenge everybody. Ẹ bá rí ọ̀rọ̀ tí ó sínú Kùránì tẹ̀lé gíbù ni. Ẹ bá tẹ̀lé gíbù, ìṣe ni lójú kòkòrò ẹ bá ṣe léyìí ó dáa, ẹ bá ṣe kò sẹ́ṣẹ̀ ń bẹ̀. Ẹni tí ò bá tẹ̀lé súnà ànábì kò tẹ̀lé Kùránì nìyẹn. Ọ̀tọ̀ ní súnà wàbíyà, ọ̀tọ̀ ní súnà bùntẹ́míà, ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. Ẹgbẹ́ mọ́mọ́lá àlàyé lórí súnà ànábì Muhammadu. Ìbá ní súnà mo ti di àdàlú nìyẹn. Ìyẹn jẹ́ aláwọ̀kọ́ aspect. Ẹlẹ́ẹ̀kejì àti mo rí súnà fídíò tí Sọ́líù Ibrahim Ọ̀gáníjà ṣe. Sheikh Sọ́líù Ibrahim Ọ̀gáníjà tó ṣe fún mi. Ìyẹn ni second segment. Wọ́n mọ̀ máa forúkọ ẹ̀ sínú pósítà rárá ni. Wọ́n mọ̀ máa forúkọ ẹ̀ sínú. Wọ́n máa wò pé gbogbo lórúkọ ẹ̀ wọ́n lè bá wa wò yọ́ o. Now wọ́n ní tó ń pè ní súnà ànábì ẹni ẹ̀ tako súnà ànábì o. Sheikh Habib tako súnà ànábì o. Wọ́n ẹ̀ tako súnà ànábì. Sheikh Ibrahim kò tako súnà ànábì. Agbẹ́sìnga ẹ̀ tako o. Súnà tún wà bí yà là ń tako nílé iye ìṣàrẹ̀ ẹ̀sìn wa. Gbogbo kápá súnà ànábì kọ́ ihun tá à ń tà ìṣàlàyé fáyé nìyẹn. A lè ń challenge wọn. Wọ́n gbọ́ ànábì lójú ayé ẹ̀kọ́ ní kọ́ pa wọ́n. Àfi irọ́ tó tún lọ wún. Lórí ìtàn tó lọ gbé jáde irọ́ dẹ̀ ni. Ó ló tako tí àná Ọlọ́run fi ròyìn ànábì nínú Qur'an. Tó ayé òmò tó fi sínú ànábì. Ní tó dẹ̀ bí ni pé wọ́n ti wà dogmatic. Wọ́n ti gbèrò rí pé ìbílẹ̀ gbọ́dọ̀ ronú dé. Wọ́n ti fún wa ní level of our understanding of Islam. Ní tó kó báyé nìyẹn. Ní tó wá lọ burúkú lọ́wọ́ Ọlọ́run kan láti ilẹ̀ Amẹ́ríkà. Ẹgbẹ́ sọ generator ní last lecture. Bẹ́ẹ̀ni. Ìyàfẹ́ gbowó fún generator. Wọ́n ní internet mostly ní bus 18 passenger bus. Ṣé fẹ́ bẹ̀rẹ̀ full lecture mi? Ṣé tó wáyé mọ́?
ṣẹ́ tó lè mọ́ ìsàbọ̀lọ́pàá kankan mọ́ kéde ti kíní kan ìrọ̀ kéde kíní kan ìbẹ̀wò àwọn ipò gbé ti gbàgbọ́ yẹn ni gbangba ti dẹ́kun kéde ti bẹ̀wò àwọn náà tí lè jáde bó ṣe wù wọ́n lórí pension àti ṣì wà ní ilẹ̀ ẹ jáde wò ẹ wọ́n bójú ra wọn lọ náà má lọ ní kí a ní ìrètí manager boss lẹ́yìn 200,000 tí ẹrú ọlọ́run yẹn send ẹrú ọkọ send 50,000 wọ́n wá lọ send ẹ̀ sí Wema account Wema bank account lọ send ẹ̀ sí àkáǹtì yẹn kọ́ là ń lò fún eléyìí wọ́n lè tún lọ ẹnìkan náà send ìgbà send owó kan sí elétò tá ń gbà mo ti ṣe mọ́ anyway 50,000 ló send Wema bank yẹn àkáǹtì àgbé síbi gangan ní kẹ́ bá send ẹ̀ sí wọ́n la fi ra jango yẹn mo rò pé yé tó wọ́n lọ ní kí ẹ̀rọ ọlọ́run kan wá pè mí pé nínú jẹ́nẹ́tọ̀ ogun là ń fẹ́ ṣàṣàlẹ̀ báyìí ètà ní ìdí gangan ẹ̀fọ́ akéde ẹ̀wọ́n ni àwọn dẹ̀ nìkan àwọn ò tọ́jú 20 hours lọ́jọ́ táwọn ti rà ó wà Naija bí ká lọ gbé àwọn fún wa. Allahu Akbar. So we've gotten another generator àwọn àti ìlọgbé ibi tó wà ẹ bá ṣe ní àtẹ̀wọ̀n fún ẹrú ọlọ́run náà lọ́wọ́ bá wọn ni wọ́n jẹ́. Now ọ̀rọ̀ owó mọ́tò wa presently a ti ní 250,000 naira a dẹ̀ sí ń lọ sí tó tó 10 to 15 million ọ̀nà sì jìngàn pé ọlọ́wọ́ bí tọ́bá tún lẹ́rọ ọlọ́run tó lè bá wa rà á ó bá jẹ́ UK ẹ̀kọ́ láti nìyẹn wọ́n kàn bá tẹ̀ dáadáa ń bí gba ẹ̀kọ́ ló bá máa kàn bá tẹ̀ ni àbí Belgium tó bá lè jẹ́ Amẹ́ríkà tó jẹ́ lefty kò sí wàhálà ọ̀pọ̀ àwọn bọ́ọ̀fù àlọ́ Amẹ́ríkà bí àwọn Ford yẹn ni tí wọ́n ti pé àwọn mi fún wọn kàn ń gbà yẹn tó lásìdẹ́ǹtì gbà yẹn a lè clear ẹ̀ kò bá send díẹ̀ owó tàbí clear lọ́wọ́ apèsè a wà bá ṣe rí tàdé marí pẹ̀lú ògùn ọlọ́run àmín nọ́mbà yẹn rò bóyé tó bá fẹ́ fún wa mọ́tò 18 passenger bus a ní díẹ̀ ó lè má ní iṣẹ́ àánú ó jẹ́ ìsọ̀rọ̀ kẹrù àmàrà chairs ọdún máa ń gé glass yẹ àṣẹmáṣe yẹn ó lọ́wọ́ àṣọ ẹlẹ́sùn rẹ̀ ń bẹ́ padà sí Thursday Friday Saturday so Sunday morning ní padà tó lé mi ò ti kó bẹ́ẹ̀ àti jọ wà lójú gbàgàdé mi ti free òun ni ò ti free now ẹ jábọ́ sí fídíò ọ̀gáníjà yẹn Sheikh Saleh Ibrahim ọ̀gáníjà ẹgbẹ́ wọn porúkọ ẹ fúlì ṣe rí uslubu Islam yìí máa lò máa ń sọ fún yín ókè à ẹ má ọ̀rọ̀ kan wà má bínú ẹ máa ń sọ̀rọ̀ life ni máa ń ṣe life ni máa ń ṣe ẹ wá gbọ́wọ́ yín ẹ wọ́n ti ṣe nìkan dẹ́ẹ̀dì o tí ọba lè ń ṣe life ẹnu ọmọ agbéyàn ó depend lórí tí wọn bá ń sọ àti mood tí wọn bá wà wà tí wọn bá ń sọ̀rọ̀ ẹ máa lọ ní lighter mood torí kọ́ọ̀rù yẹn pọ̀ lọ́sọ̀rọ̀ sí gan. aago ń sìn 9:25 p.m. 9:25 p.m. la wà wá gbọ́wọ́ ẹ̀ ṣe pé láìfò ni and today is Wednesday July 1 2026 ṣe pé láìfò ni tó la gbọ́wọ́ ẹ̀ láìfò ni ó ń ṣe play ó yẹ ìkọ́lẹ́ra play pé mo ń sọ táyì tí mo sọ̀rọ̀ lọ́wọ́ yìí rẹ̀kọ́dẹ̀ ìrọ́nà pa wọ́n ṣe láìfò lọ́dọ̀ wà ní play l'Abuja ìrọ́ ti bá yàwó ẹ jẹ́ fake life now wọ́n lọ ní pé ìgbésẹ̀ bọ́ọ̀sì ni o ẹ já lọ sí fídíò ọ̀gáníjà yẹn bẹ́ẹ̀ gbọ́n tó sọ nípa mi ṣẹ́ni tó sẹ̀ wà láìpò jọ mí lójú Yorùbá ní ejò tá a bá bẹ́ẹ̀ lórí máa japo ró ẹ get èmi náà mọ tí mo ṣe mo kiri mo mọ tí mo ṣe ṣé o gbọ́dọ̀ gbógun tì mí lájẹ́ ọ̀rọ̀ sí kí wọ́n bá mi jà sí ọ ìrọ́nà pa ọ àwọn èèyàn ẹ̀kan àjàjá ẹ̀yìn jẹ́sẹ̀ padà àwọn ìrọ́nà pa wọn ò lè sọ tí mo ṣe síta torí bí ní tí mo ṣe yẹn personal grudge ni mo jára àwọn ọwọ́ bí wọ́n ti ń gbà yìí ni pé kí ni mo jára àwọn pé wọ́n lè ń pa ẹ bá lóòótọ́ ẹ bọ́ta ẹ kí mo sọ̀rọ̀ anniversary yóò ní náà ihun tó dá mi lójú ni mò ń sọ sẹ́ẹ̀ bẹ́ẹ̀ni tó bá àní sẹ́rí èmi ó lẹ́gbà tí bàbá máa já pè mí níjọ́ Sunday pẹ̀lú àfáà tí mo fún 7 days yẹn bàbá àti bẹ̀mí o ẹ wọ́n lè ṣiṣọ́ fídíò kékeré kan but mi ò mo ti wà ókè tó bá já àwọn kan hàn nígbà o wọ́n lè lọ ṣe tèmi lọ́tọ̀ ni mi ò ní gbogbo jákujàku yẹn nígbà náà máa rí mi fín ọjà level ni mo ti pé orúkọ yẹn wọ́n kàn lè tẹnu bọ̀ ẹni àwọ̀ mo gbọ́dọ̀ gbà tó gbà tí bàbá máa já pè mí wọ́n á di àfáà yẹn mọ́ wọ́n á fi morúkọ àfáà yẹn dì sí wà láì morúkọ sí wọ́n máa já dúpọ̀ lọ́wọ́ pé yéésù sáà jẹ́ nítorí àgọ́ yìí kì í ṣe ń tẹ́mi ẹ̀ yìí o tó bá rí òdodo
ó máa sọ tọwọ́ ẹ̀ lẹ̀ àfáà lè jẹ́rìí sí tó bá rí òdodo ó máa sọ tọwọ́ ẹ̀ lẹ̀ and that is me torí èmi ò ní pọ̀ kí gbogbo ayé sọ mí di ọ̀tá lórí òdodo tó yé mi kí ẹ ṣe pé ẹ fàyè yẹn lẹ̀ ẹ̀já gbójú fo yẹn ọlọ́run má jẹ́ gbójú fo anything tó ní tí òjọba lẹ́jọ́ fún wájú ọlọ́run àti kí n ṣe jáde látàyé ó dàbí ọ̀rọ̀ bàbá àwọn alága wọn ní káta ẹ yanjú ẹ láti ayé yanjú ẹ wọn bá dìbà lẹ́jọ́ lọ́dọ̀ ọlọ́run tó dá wa bàbá kú tán gbogbo claims mi tí mò ń mú wá mi ò tí ì rá àfáà tó dìbọn kí ẹ ní èmi oṣù nífẹ̀ẹ́ nù àwọn àfáà tó ń bú mi gangan lórí ìfẹ́ nù ṣé mi ò kéwú ẹ gẹ́ẹ̀tì mi ò kéwú náà ẹni bá tí àmì gan ò dáa àbí mo mọ́ké mo kéda ẹni mi ò kéda mo jẹ́gi ẹ̀jùwìdì mo jẹ́gi náà mo jẹ́gi sọ́ọ̀lù mo jẹ́gi bàlájà tó wá pa mo jẹ́gi mọ́ntìkì mo jẹ́gi àrúdù ẹ̀mí rí lò ó lè lórí mo ṣe dìgọ́ọ̀mù fún mo jẹ́gi náà náà ẹjọ́ ṣe irú mi òkè kò béèrè tó yẹ kẹ́ máa gbógun tì ẹ gbọ́ mi yé àgbáyé bàbá ẹni tó yẹ kẹ́ pé jókòó pé Jamiu wá Jésù padà bọ̀ ẹ̀rí rèé áyà rèé áyà rèé áyà rèé ẹ̀ wá rí áyà kan wọ́n fún inú Quran ẹ fẹ́ kí n dúró ní ẹ wá ń ká díìsì tí ò bá Quran lọ wá bẹ́ mi wọ́n ní ohun tí ẹ bá sọ tí ò bá rí bẹ́ẹ̀ ẹ dìbọ́ǹkì ẹ̀ náà wọ́n ní kẹ́ fún mi ní ẹ̀rí kan Kùránì ò sọ lánàá bíi ti sọ pé Abubakar ní khalifa tí ń bá kú tán wọ́n ní ẹ mẹ́rin wá a dẹ̀ wá rí ẹ̀rí kan láti ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam pé Ali ni mo yàn ṣé kí n bá tẹ̀lé tí kí n fànábì yìí lẹ̀ nígbà tí mi ò ya wèrè kí wọ́n tẹ̀lé pé irú táwọn jùmúrù irú táwọn àfáà panu pọ̀ lé lórí torí tọ́lọ́hun ẹ̀rí pé ṣìnà ní jùmúrù yẹn ànábì sọ̀rọ̀ lẹ̀ ṣé mo play fídíò tí àfáà Toliat Mustapha ṣe pẹ̀lú àfáà wa Kamaldeen Ajabi àfáà yẹn ṣíà ni ó kọ̀nfàmù tó bá kú lẹ́yìn tó dẹ̀wà tó darúgbó ábèdè ń gbèdè ṣíà ni òun ló sọ pé táwọn àfáà Mustapha lè mú ẹ̀rí kan wá kódà kó má ń jẹ̀ níwù tọ́lọ́ mi dárúkọ Ali ṣé àfáà òun wá fún ni kí ni àfáà Kamaldeen Ajabi tún ṣe nínú Sunni àtàwọn ẹbí ẹ̀ torí pé kò fẹ́ ṣe àwọn Sunni ó lè ṣe lọ́n tó dà èmi ò rí bẹ́ẹ̀ irọ́ o ẹjá wo bílọ̀ gáníjà ẹ̀ náà wà ẹjá sáré wò. ẹ fi pásítọ̀ Jamiu Adégún wà lẹ̀ mi gbọ́ ẹ má sọ̀rọ̀ èyí tí kò pamọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ń bẹ lórí social media mo rí láìpẹ́ yìí bí ẹ̀mejì kan ó ti yẹ kó ti wà ń lẹ̀ ó ti wà ń ta tipẹ́ nítorí òun náà ni ọ̀rọ̀ Malam Yusuf Habibullah wọ̀rọ̀ àti pásítọ̀ Jamiu Adégún wà. ẹ bá ń pọ́s ṣé rí afá yìí kò ṣe máa torí pásítọ̀ Jamiu Adégún ọdún pèmí tipẹ́ àgbé fídíò kan àti máa wò ṣé rí ńgbà míì ń tí èèyàn mọ́ máa ń ṣàgbà ẹ̀ ẹ bá ń bí ọ̀gá níjà léèrè kí n túnmọ̀ pásítọ̀ ó mọ́ òun gan tó jókòó yìí pásítọ̀ ni wà ọ̀gá níjà pásítọ̀ ni ọkọ mọ̀ ó dàbí kí Yorùbá sọ pé ó sọ fún òyìnbó pé ẹ má jẹ́ ìjọba Yorùbá nígbà mo lọ Kútọ̀nù lájàṣẹ́ lọ́dọ̀ ìyàwó mi àwọn tó bá wa ṣe lé lájàṣẹ́ wọ́n á pè ní àmáwo dẹ̀pẹ̀ yìí wọ́n á rí tó ń rẹ́rìn mo ní dẹ̀pẹ̀ ń rẹ́rìn ẹnì kan yá afá kí lẹ́yìn pé ń dẹ̀pẹ̀ fún tó ń dùn lónìí yẹn pé ní tó ń gbé dẹ̀pẹ̀ ní ẹni tó fine boy ẹni tó gbà yìí ṣé mo lọ́dọ̀ tiwa dẹ̀pẹ̀ ọ̀dẹ̀ làwọn tún sí ọdẹ làwọn pè ní dẹ̀pẹ̀ ọdún wọn dẹ̀pẹ̀ kò ń ṣọdẹ pásítọ̀ èdè Latin ni afáwa ẹ kẹ́kọ̀ọ́ gbogbo kọ́kọ́ ni kéwú lè gbé o ẹ bá bí náà yìí ní kéwú mo ti máa sọ ti bẹ́ẹ̀ náà mo ti sọ ọjọ́ sátọ̀dẹ̀ ṣe rí kéwú èdè ni ọ̀ṣọ́ bó wá tó wá jẹ́ èdè ẹ̀sìn ìsìlámù sálẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ànábì lábáwá ni wọn náà ta sọ kalẹ̀ fún ànábì èyí la fi sọ kalẹ̀ ọ̀nà ìta bá dálì jẹ́ náà èdè tá a sọ nìyẹn so lábáwá is more than ordinary language is that correct bẹ́ẹ̀ but èdè ni but is more than èdè tẹ́mi rí fa ẹ̀ sí tí máa rí fa ẹ̀ sí jàre rédíò ẹ̀sìn ìsìlámù ni
ká lè gbọ́dọ̀ kọ́ ká mọ̀. wọ́n lọ ní pé the word pastor tí Ibrahim Ọ̀gáníjà ń pè mí pastor làwa méjèèjì ẹgbẹ́ pé tí wọ́n pastor wà kí Ibrahim Ọ̀gáníjà kà fúnra rẹ̀ the picture. fẹ́ ká jọ ká ní o. The word pastor originates from the Latin noun. You know what now? Okay. Orúkọ, place or things, which literally translate to shepherd. You know what shepherd? Olùṣọ́ àgùntàn. Kí ṣe olùṣọ́ àgùntàn? Ẹ ti máa darí àwọn èèyàn. Ẹ jọ ṣọ́gà níjẹ́ ọlọ́mọlẹ́yìn ni. Shepherd ni wọ́n lọ pastor ni ẹ̀ lédè Latin. Gbogbo lásìkò bí tí wọ́n lọ jìnnà gan. Lédè Latin pastor ni Sheikh Ibrahim Soliu Ọ̀gáníjà pastor lòun náà. Ṣé wá láti èní lọ? Láti èní lọ. Gbogbo pósítà tẹ́ ẹ máa ṣe ẹ máa kọ pastor Ustaz Jamiu Adegunwa Barikade. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí o. Pastor Ustaz ṣé Ustaz ẹ máa kọ́ pọ̀ ni? A máa kọ́ pọ̀ wọ́n Jamiu ni wọ́n kì í space ẹ̀. Ẹ máa kọ USAZ yẹn pọ̀ mọ́ Jamiu. Ẹ wàá dá pastor yọ lọ́tọ̀. Abíkẹ́ló ẹ bẹ́ẹ̀ máa dùn náà nìyẹn pastor Ustaz Jamiu Adegunwa. Ẹ máa kọ́ sí pósítà bẹ́ẹ̀ láti èní lọ. Kí lè fi máa dá àwọn àfáà wa lẹ́kọ̀ọ́ tí ò yé wọn. Wọ́n rò pé àwọn ń bú mi. Pé mo gbọ́ díò tí àfáà wa bọ̀rọ̀ rẹ bá ṣe. Mo tún mọ pásítọ̀. Mo tún mọ ẹ̀. Ẹjọ́ ẹ̀jẹ̀ kọ́. Kéwú lókè kò kàwé. That's another disadvantage. Kéwú lókè wé kí kò kàwé. Kò lè yé. Àwọn alámọ̀ ẹ̀ láti ní ẹ̀ lórí tí kò yé. Ọlọ́run wa jẹ́ kó gbọ́. Wà á yàn wàhálà tiẹ̀ ni. Wọ́n máa gbọ́. Náà ẹ jágbọ́n tí pásítọ̀ Sheikh Ibrahim Ọ̀gáníjà tí wọ́n sọ fún wa. Náà. Ọlọ́run bá wí pẹ̀lú tọ́tọ́ sí. Náà. Àrò rẹ̀ ń lọ lọ́wọ́ lórí social media báyìí. Ó dàbí kí wọ́n ti máa gbé tó bí ó ti lé lọ́sẹ̀ kan kí n tó mọ̀. Ó ti lò ń bẹ́ẹ̀ nísìnyí bóyá ó ti lò bí ọjọ́ mélòó kan tó bóyá tí ń súnmọ́ ọ̀sẹ̀ méjì lọ. Ẹ bá rí bí Ọ̀gáníjà yẹn sọ pé ẹni tó fi relax àti pé yes ọwọ́ ti ba ọ̀tá mi. Ọwọ́ ti ba tó jára wọ̀ mi. Ẹ náà pé fi relax yẹn náà ẹ kún sọ with pé yes ọkọ̀ àṣẹ balẹ̀ báyìí ọwọ́ ba ọ̀bọ yìí ọwọ́ bà mí o. Ó yẹ tó yìí yẹn ó ń gbọ́ lọ́wọ́ bá a. Tí ó bá yí ẹ ó máa dẹ̀ tó yí ẹ má wọ̀rí. Àwọn tó gbọ́ gbàmùgbàmù láyé máa laná. Ẹni ó jáde ó sọ fi tó wà má bàa gbé láàrọ̀ là. Ìdẹ́ ìbàjẹ́ náà ọjọ́ máa gbọ́ pásọ ẹgbẹ̀ Ọ̀gáníjà lọ jàre náà. Ọ̀sán ọlọ́kùnrin láti gba béèlì ẹ̀. Bẹ́ẹ̀ni. Nítorí gbogbo àwọn mùsùlùmí ọ̀dá sí ni. Lọ́nà wo? Torí pé aṣọ Jamiu Adegunwa yìí àbùkù tọ́pọ̀ ó ti fi kan Islam. Àbùkù tọ́pọ̀ ó ti fi kan Islam. Òpèrè mùsùlùmí ni. Àmọ́ ìjẹ́ mùsùlùmí rẹ̀ adáwùtú ẹ̀. Ẹ jọ mọ̀ ó lóun dáwùtú ìjẹ́ mùsùlùmí èmi ẹ máa gbọ́ grant tó fi dáwùtú ẹ máa gbọ́ grant yẹ o. Grant yẹ tó máa jẹ́ challenge fún lálẹ́ yìí tó bá jẹ́ àfáà ní ẹ lóòótọ́ Ọ̀gáníjà dáhùn ìbéèrè mi yìí ó tó bẹ̀rẹ̀ dáhùn. A ní kò convince mi pé Jamiu tó ní kó lọ́ọ́ kí ni ò ṣe yí ẹ̀. Ayàrẹ́ tó bá tán. Nígbà tí mi ń ṣe olórí ibú tí màá máa tako Quran ó ti kú omi ìsìlámù nìyẹn náà. Tani Muslim lára méjèèjì èmi tẹ́mi ṣe gáàdì Quran ẹ̀yin tẹ́yin tako Qurani tani Muslim lára méjèèjì náà ẹ̀yin ṣe gáàdì àdìsí tí wọ́n kó jọ lẹ́yìn ikú ànábì Allahu Akbar ẹ̀yin ṣe gáàdì àdìsù tí wọ́n kọ́ lẹ̀ lẹ́yìn ikú Muhammadu sallallahu alaihi wasallam èmi ṣe gáàdì Qurani wọ́n lọ ń gbé fún Muhammadu tani Muslim ẹ̀yin ojú náà méjèèjì náà. I'm just asking a question mi ò fẹ́ níbọ̀ yá no aṣọ ìjà mi ti yá. And I'm not ready to continue with anybody. Wait a wálẹ̀ pẹ̀lú ohun yẹn àìjọ ń ba lọ a máa parí ẹ̀ kóòtù ni ó dẹ̀ bá parí ẹ̀ náà. Ó ti sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ó ti fi ta ọ̀sálà Islam ó tó kún ó ti ní gèfèrí ni àkàndá àdódà àwọn àfáàgbà ni. Ẹ máa pọ̀ sí. Àwọn Islam ọ̀yọ́ kí wọ́n. Ẹ̀gbọ́n tó wí ó ní àwọn bá ti fọ̀rọ̀ láti ní gèfèrí but àwọn àfáàgbà làwọn dá dúró dè àwọn bóun tèmi àbí wọ́n ti kú fún gèfèrí àgbà ló tún wá kú sí wọn ṣàgbà ni ìdí mọ̀ ń fúre. So ìwọ ò ní opportunity àmì ò ní ìmọ̀ tó lè fi pronounce mi ní kèfèrí yóò tún mọ̀ ẹniyẹn tó kò dẹ̀ yé mọ́ o. Ó ṣe mọ̀ Ọ̀gáníjà ògbéni ẹ̀ṣẹ̀ ń gbé àwọn afáàgbà bó láwọn ẹwà ó kàn àfáàlẹ̀ Haúsá àbí ẹ̀yin ilẹ̀ Yorùbá ògbé tó ìmọ̀ yín ògbé ẹ̀yin náà mọ̀ pé rólẹ̀ ń pa ni Islam kọ́ lẹ́ ń jà fún personality lẹ́ ń jà fún ṣe Islam ṣé wọ́n àwọn àfáà yìí ó dàbí
ọ̀rọ̀ àwọn Yẹhudi àti ànábì Ìsá ni alayhi salatu wa salam. wàláhì bó ṣe rí nìyẹn o wọ́n ní ànábì Ìsá jẹ́jẹ́ tó ń já ìràwọ̀ wọn wọ́n jẹ́jẹ́ kékeré tó ń já ìràwọ̀ wọn ẹ̀yẹ wọn sórí ìtàn gbé fún Jésù wọn tó yẹ kí Yéṣùà ló láwọn sórí yẹn Yéṣùà gangan ní ànábì Ìsá ló láwọn sórí yẹn wọ́n lè gbé fún Jésù bẹ́ẹ̀lì ẹ bọ́ ṣe gbé fún náà ẹ wo ogun tí wọ́n gbé tì í láwọn àfáà ní tèmi ò ṣe ń jọ mí lójú bí mo ṣe rìn ní fẹ́ẹ̀m lórí ohun tí mo gbàgbọ́ lórí ìran yìí àwọn àfáà tó wà ń ta yìí wọ́n gbógun tì mí àwọn àfáà Júù ni wọ́n ìran wọn ni wọ́n rí gẹ́gẹ́ bí ẹni tó ń fẹ́ ok ẹ wò tó wá ka bẹ́ẹ̀ bù lọ wọ́n yà tó mọ káfíńtà ìkọrì dáńgbé lánàá bí Ọlọ́run ẹ gẹ́ẹ̀tì tó rí Yéṣu àtọ́gbó Jésù mọ́ sọ wọ́n ta ilé yẹlé yìí nítorí ojú òfin wò mí gbogbo nìyẹn ṣé ká ní bá jẹ́ ọmọ Ọlọ́rin wà tí mo tó wá lọ kéwùtù wà láì wọn bí wọn bá mi sọ ẹ̀rọ wọ́n ṣe yámi onífẹ̀ẹ́ ẹnu kan ìrújú ló máa ń kó wá ẹ gẹ́ẹ̀tì ẹ wo ṣé kàbí gbàdámọ̀ lórí ẹ máa ń pè onírújú ẹ wọn náà onírújú pé ní káwá ti dè pé bí ó ṣe máa lọ rèé ẹ wọ̀rẹ́ mi bàrà ẹmọ́jọ́ ni ó ní èmi ọmọ túbi túran nígbà wọn ti dè pé bá a ṣe gbàgbọ́ rèé ó wà lọ́sọ̀wọ́ rẹ̀ gbèrú ó ṣe máa ń rí nìyẹn àwọn àfáà máa ń ṣọlá pé àfáà ni wá báwọn Júù náà ṣe ń ṣe nìyẹn àwọn arábìsì wọn wọ́n máa ń ṣọlá nìyẹn wọ́n yẹ kẹ́kẹ́ nìkan wá sọ pé táwọn sọ rí bẹ́ẹ̀ ó ní ní àfáà àgbà sọ̀rọ̀ Jamiu tí ò lọ lé kéwú tí ò láàfáà wọ́n á ní táwọn sọ rí bẹ́ẹ̀ tó kó bá wọn nìyẹn ilé ó sọ̀rọ̀ ẹ̀sìn náà ń fà personal issue ni ìwájà mọ́lì tó wà ní ọwọ́ agbọ́n kòkò lọ́sọ̀ sí méjì òní kí mo ṣe gbọ́ àti lọ́síwájú ilé mo dé kàmọ́lì bọ́ọ̀tà jájọ sọ mo lo Thursday wájú lẹ́yìn ọmọ mo lo Friday ẹmọ́gbọ́n Sunday kàmọ́lì òyọjú wọ́n á lè máa sọ pé mi ò nífẹ̀ẹ́ ẹnu ẹ̀gẹ́ àwọn òní wá bá mi Yorùbá ní tó tó bá lọ bá mọ̀ ọmọ wá bá òkè ìmídà wá bá yín ó yá ẹ má jẹ́ kó yẹ social media ẹ ti máa pariwo ẹja dúró ní gbangba bí táyì tí wọ́n yín láàfáà kí èmi aláìmọ̀ kó wá bá yín kí n kó béèrè lẹ̀ ẹ bá ní dáwọ̀ máa tẹ̀lé yín náà tó ta aláìmọ̀ náà méjì báyìí nìsín wọ́n á ṣe àkókò jókòó ó gbùrẹ̀ dá wọ́n á ṣe àkókò sí dáhùn yà náà mo lọ ní pé èmi èso nífẹ̀ẹ́ nu o wọ́n máa ń mọ̀ ọmọ táàgì mi ní wọ́n ní ògbóní in order to hang a dog ẹ fún ní bad name wọ́n bí lè pé mo ṣe jàgídíjàgí lọ Yorùbá ní èèyàn súnmọ́ láàyè tí ọba kú láàrin rẹ̀ ilé ẹ̀rẹ́ tí ní kú èmi ò tí ì ní dèrè ṣe wá rí ẹ̀wọ̀n tí ẹ fi ń sọ ara yẹn lẹ́wọ̀ wà láì tààlà sọ́lá lẹ́wà àbí tẹ́ bá túbá àbí tẹ́ bá túbá ló yà kù tó ní ò ṣe ẹ̀kún ẹ̀wọ̀n ní ò ṣe ẹ̀kún àtìmọ́lé ní ò ṣe ẹ̀kún àgbénipa mo mọ̀ kí mo ṣe yìí Islam kọ́ ni mo ṣe o Allah kọ́ mo ṣe yìí ni o tó ẹni kí mò ń jára wọ yìí ni irọ́ lẹ̀ ń pa bọ̀jàjẹ́ fún wa mo bọ̀jàjẹ́ fún yín àní ẹ máa rí o tó ń dùn ọ̀gá níjà sẹ́ ẹ máa rí o máa sọ̀rọ̀ mo mọ tí mo ṣe náà. àdánwò pọ̀ lọ́wọ́ rẹ̀ tí ó tọwọ́ ẹ̀ jáde. ẹgbọ́n tó wí ó ní àdánwò pọ̀ lọ́wọ́ mi ẹ jọ ẹ máa gbá àdánwò tó pọ̀ o àní tó mo tú àṣírí wọn ní sẹ́ẹ̀ àṣírí wọn ni mo tú tó dá wa lálẹ́ ẹ tẹ̀síwájú. ó dẹ̀ ti wà lẹ́nu ẹ̀ tipẹ́. bẹ́ẹ̀ ni. ó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́. bẹ́ẹ̀ ni. ọba tó wá mú lásìkò yìí Ọlọ́run níjọ́ bọ́m̀bẹ̀. ṣáàjọ kí la gbé jìnnà jù Ibrahim kí la gbé jìnnà jù kí la ṣe mí Ọlọ́run fi máa mú mi mo fàdíyà ni gbà ó níyàwó ni àmọ́ kó jẹ́ báńkì ẹ náà ṣé mo pa àyàn abẹ́gbàdùà ẹgbàdùà fàgbà ní Ọlọ́run adé ní Islam ní ká wá ṣe ṣé Islam wọn rèé kò mọ in tó ṣẹlẹ̀ kò dẹ̀ fẹ́ mọ̀ bí wọ́n ti ẹ̀mú jánu yẹn ó dúpẹ́ ó padà mọ́mọ́ yìí ó tún fàdúrà bẹ́ẹ̀ náà. ọ̀bọ̀n bẹ̀ mo ń sọ̀rọ̀ yìí láti fi wọn ẹrú Ọlọ́run ọba tí Ọlọ́run ló sábà gbé kó mu. ìtẹ̀jẹ́ bí Ọlọ́run kéèyàn mú dàrẹ́. Ibrahim ọmọ bó ṣe lọ ẹni tó ṣe ẹ̀gbọ́n ọmọ ibi tó ó mọ ohun tó ṣẹlẹ̀ ó dẹ̀ mọ̀ pé tó ń ṣe yẹn ó tún rú nǹkan mi jáde tí ó tí ì gbọ́ rí ó mọ̀ kí tẹ́lifà wà lọ́ọ̀ mi ẹni tó yí yẹn bá gbàwù màá gbọ́ tó máa wí yóò máa dún gbáhùn tó máa sọ yá máa ti ẹ̀gbẹ́ fún pé ọ̀gbẹ́ni ilé tó rí sọ́sẹ́ tó wà nílẹ̀ yìí o wàá mẹ́tọ́ lọ múnú àmì kejì lẹ́yìn bóun ni ẹnu ìlàjọ wáyé wọ́n wí pé
ẹni tẹ́ ẹ lọ ń bẹ̀ kí lẹ́ ń bẹ̀ fún on one ground ẹ̀bẹ̀ ẹ̀ máa bọ́ síná lọ́wọ́ tí àṣìṣe náà pariwo ẹ̀yà jẹjẹ nǹkan pẹ̀lẹ́ ọmọ tó ń sọ pé wọ́n jọ mọ́ ni wọ́n jọ mọ́ ẹ̀ rí mọ́lá ẹgbẹ́ àdìmọ́lẹ́sàn àwọn jáde lágídí lórí tá a ṣe kò yé mi I don't understand èyí mo ní péjì èyí kọ́ mo ní péjì kí wọ́n ní wàhálà ẹjọ́ sì wà ní ẹjọ́ náà ẹ̀bẹ̀ lórí kíni ẹ bá ní kó lọ sẹ́wọ̀n náà ẹ bá ní kó lọ ẹ̀wọ̀n tèmi mo ní ilé ẹ̀wọ̀n bóun ló ní kó lọ ẹ̀wọ̀n ọgbọ́n ọ̀nà tó ní péjì yẹn láàrin ní àti ẹ̀ wà láàmà mọ́ and that case should not be withdrawn no way and you must come a máa ṣe o wà láàmà ṣe náà àjàgbọ́ pásọ ṣe ìgbàgbọ́ àjàgbọ́ àti ọ̀sọ̀kúsọ ọ̀nà ṣẹ̀ríà kí mo sọ o ọ̀run àfi tí ọyàn bá dọ́gbọ́n sí ó bú ìyàn ọ̀gá nísìnyí wọ́n ti wá torí ẹ̀fìn yẹn mú àmì ìyàn náà sì ti máa ń bú. ẹ bá pọ́s ó ní mo bú ìyàn ọ̀gá níjà ó dẹ̀ bẹ̀rù ọjọ́ àti sùn ilé ìlẹ̀ máa ń sọ pé nínú Quran chapter 49 verse 10 kí ni kan A'udhu minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. ọlọ́run fásitì kò kí n kò nọ́mbà ìfàtà bàyánu. Innamal mu'minina ikhwatun Hello. faslihu bayna akhawaykum Uh-huh. wattaqullaha Hello. la'allakum ó dà turhamun. pé 49 Wa in ta'ifatani minal mu'minina iktalu faslihu baynahuma fa in bagat. tẹ̀síwájú ẹran ti àyà yẹn ni bọ̀ 49 ló wà ṣá ayọ́kọ̀wọ́ 11 wọ́n tó máa gbé nǹkan wá gba yín ẹ ṣèwádìí ẹ̀ pẹ̀lẹ́ 49 11 ló wà La yaskaru qawmun min qawmin asa an yakunu khayran minhum. Wala ni òfìlẹ̀ ayà tó mú fúlàní pé tí wọn náà fi gbá wala tasabu wala yaktab ba'dukum ba'dan. ìwájú Ahuyibu ahadukum an yakula lamma unkum. 949 kìíní kan ló máa ń lò dáadáa náà 49 verse 9 verse kìíní kan ló wà Adun kan fún yín, adun. ń bọ̀ má bínú òkè ló wá ṣẹlẹ̀ náà ẹ wo ẹ máa wà láì ti lọ náà wọ́n lọ ní pé ọ̀gá níjọ́ òwádìí ṣé ẹni tó ń bá sọ̀rọ̀ pé mo bá lórúkọ jẹ́ ni ó ní mo gbóhùn láti àǹkọ́tù láìpẹ́ tó gbọ́ nìyẹn ó wádìí dáadáa ó yẹ kí ni ó wádìí dáadáa wọ́n torí pé ìwọ ti ní ó máa sọ ọ́ tẹ̀síwájú má jẹ́ ní waste time. ní máa ń bá wọn ló kọjá kí ìdílé lásán máa ń bá wọn wọn bọ̀ sí náà bá sí máa bọ̀ sí náà wà èmi náà Ẹ̀yin ti nígbà tó òdodo ẹni tẹ́ wọ́n wọ́n lọ́dọ̀ bí àwọn èèyàn búburú táwọn ìka èèyàn bá mú ìròyìn kan wá bá wọ́n yín, bá mú ìròyìn kan wá bá yín ẹ wádìí rẹ̀ bí wò. àfihàn mú jáde ni pé ó bà mí lórúkọ jẹ́ ni ẹ wádìí ẹ̀ wo irọ́ ni o Ẹ wádìí rẹ̀ wò. ẹ jọ torí pé wọ́n ìka Kùránì ni pásítọ̀ Sheikh ìlú àgbàlagbà kò ka Kùránì àdìsí lọ́wọ́ngà ní tí ò ṣe rí àyà yẹn nìyẹn ó yẹ kó tí kò lọ gbé wò ṣé ohun tí mo sọ yìí tí ò tọ́ ní àbírọ́ náà ẹ̀jìnà má tún dàrú táìmì ti lọ ẹ kò lè sọ̀rọ̀ tó bá tó ṣe kìnnà mo try kí n rí fídíò ìmẹ́ tó dàbẹ̀ ẹrú lẹ́nu wọn sátọ̀dé sẹ́ńdà lọ́sẹ̀ gbà ògbó sípẹ́ ilẹ̀ bá ń bá mú ni ẹni wọn kó gbẹ̀rẹ̀ tó wà mẹ́ kó mi fẹ́ ráwọn ènìyàn gbó gbẹ̀rẹ̀ tó wà mẹ́ kókó mẹ́ ìmẹ́ tó bá ṣe síbẹ̀ ìlú àpòlùbà kan ló wà mẹ́ náà rẹ̀ kò fi kalẹ̀ ní ọ̀lọ́pẹ̀ àwọn ọ̀gá ìwà báyìí ó ní Mohammed wa ó náà wọn bá ṣe ládàmù sínú ọjọ́ wò láàbìnú jàre láàbìnú pé pósítà sí kó gbádàmù sí ẹnà tó tẹ̀ wá sọ̀rọ̀ láàbìnú Mohammed wa Mohammed so wá sí torí pé ọba ló kọjá àwọn tí ọ̀lẹ́lẹ́ aṣẹ ń tírẹ̀ ní ẹni gbogbo farabalẹ̀ òun náà kọ́ nìyẹn èyí báyìí náà òun kọ́ ní orin play báyìí tó wà ṣe wá play fídíò rẹ̀ kò fi kalẹ̀ kò sọ̀rọ̀ iye ó ti yí lọ́wọ́ bàbá ní kò tí ì mọ̀ ṣe máa pọ̀ gà lóhùn wọ́n last corporal ní oṣẹ́ last corporal ní o wà lóhùn lọ́gà wọ́n bá wọn ọ̀gá ìgá ẹ̀ sọ̀rọ̀ ọgbẹ́ni ìdílé pẹ̀lú ọ̀gá ìṣe kí ní kí járe ló iṣẹ́ so wá sí torí pé ọba ló kọjá làbí sọ̀rọ̀ ọ̀dà àwọn aláìsí tòun náà ni wọ́n mú torí bọ́ba yẹn ló kọjá tapos nìkan ó ní ó ń tó sọ ń bẹ̀ yusuf pé ẹ máa pé báyìí ló kọjá nìkan ṣé mo dàgbọ́ ló kọjá ni wọ́n àfọ ní ọ̀gá níjà ọdún ní tó wà lára ẹ yóò jẹ́ kó ṣe wádìí tó ṣẹlẹ̀ Àbí kan tó kọ́ ní bàlágà ẹni nìyẹn. tó gbà bàlágà kọ́ yìí rè náà ó yá ẹ mú nítorí pé ó ń bá ìsìlámù lójú jẹ́ ẹ bá pọ́s ń bá ìsìlámù ọ̀gá níjà sọ pé ṣé tó máa ń dùn mí lọ́rọ̀ àwọn àfáà yìí rè o kí a kẹ́ sọ̀rọ̀ sàn án Jamiu ṣe báyìí 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 ó máa sọ tí mo ẹni máa gbọ́ o ó máa sọ tí mo ṣe fún o kàkún Jamiu ṣe báyìí 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 fún mi òun ò sọ tó ń ṣe o ẹ gẹ́ẹ̀tì ẹjọba ní tájà ọba rí kéègbò kí ló gbé mi lọ sádùúgbò ẹ ó máa sọ débẹ̀ ìjọ àbújá kó yọ pé léyè iṣẹ́ àfa ó gbọmọ kéwì ni ó ní mo sọ ó ní o búra
yóò di fẹ́ẹ̀mẹ̀ for 1 second ṣé wọ́n rí náà wọ́n ló dá sọ̀rọ̀ tí ò kàn náà. láàmú lójú jẹ́ ẹ̀mú nítorí ẹ̀ káàkiri ládàá yìí rẹ̀ pọ̀ dáadáa. ṣe bẹ̀rẹ̀ ló ti ń ṣẹlẹ̀ ọ́díò tó jáde ọgọ́ni ó lè jẹ́ wáyà ọ́díò yẹn. ọlọ́run lè san ilé ẹ̀san tó pọ̀ torí pé àìmọye nǹkan ló ti dá sínú ìṣẹ̀lẹ̀ àtọ̀ ìṣàfà ní ìlú àfà nínú pásítọ̀ ni pásítọ̀ ni wọ́n náà. pásítọ̀ mọ̀nàfíkì tó wà ní. so ọ̀jẹ̀ lójú olè jẹ́ lójú àlejò ni. pásítọ̀ tó dá wà pásítọ̀ tó láti ọ̀kẹ́ kírísítẹ́nì ni. ok ṣe rí mọ́ àpọ̀sì ṣe ti rí pé ọpọlọ ẹ̀ ò gbé kò mọ̀ tán pé ní pásítọ̀ kò mọ̀ túmọ̀ ẹ̀ pẹ̀lú pásítọ̀ kan lòun náà nígbà wọn kírísítẹ́nì ló lòdì wọ́n pásítọ̀ ló ṣe rò pé language àwọn náà ní Latin language ní Latin ní ó ń ṣèdè English ó yá ti kà lọ́wọ́ pásítọ̀ ẹni tó ń darí ìjọ ló ń jẹ́ bẹ́ẹ̀ tí wọn náà àwọn tó kọ́wájú yẹn àgùntàn ẹ̀kọ́ ni wọ́n ni wọ́n lọ já wọn náà pásítọ̀ ni wọ́n náà. àìmọye nǹkan ló ti sọ́nù Islam ló ti dá sí níbi ọ̀rọ̀ ẹ̀sìn dókítà bá dá sí gan ọ̀yẹ̀ká sọ pé lérí ibu ni ká tó wá sọ fóun. lórí kí ni ẹjọ́ wọ́n ṣe personalize ṣé ní wọ́n sọ kí n kàn fún yín ẹni tó bá ń jà torí ẹ̀sìn irọ́ ló ń pa òkúrọ́ ló ń tọ̀ kí ló ń jà sí ìsìlámù ẹ̀jẹ̀ sí bàbá mi kì í ṣẹ̀sìn ìyá mi kì í ṣòro ìdílé wa Allahu ló ní nǹkan ẹ̀ jáwàá gbèjà Ọlọ́run ni wọ́n bá gbé kò sí nǹkan míì tá à ń wá o láti ń jà sí akùnrin mẹ́bà báwọn lọ jẹ̀bú níjọ́ Monday kọ́ni alẹ́ Monday ó tiẹ̀ ti ń sùn lọ ó rẹ́ fún mi ríngì ta ló ń pè mí bọ́ọ̀lù yẹn lọ́lọ́lọ́ àwọn àwòrán tí tiẹ̀ gbé ó bá di Pastor Paul mọ́tòkó wèrèdè Abdulwahid ẹ̀jẹ̀ ọ̀tá ìtàn pè mí. ẹni mo sọ̀rọ̀ ẹni àfáà ni wọn o àfáà tó mọ kéwú tààrà ni o òwà tó jẹ́ àfáà yẹn ó tún ṣàwò tó làwọn jọ kọ́ ilé dì ó tó àfàyẹ̀ fún Jésù ó pè mí ní 11:23 p.m. 11:23 p.m. wọ́n pè mí mo fi sọ nọ́mbà wọn Pastor Àṣàfà Paul Wahid mo tó kó wèrèdè ó kó wèrè ní ìsìlámù lọ́dọ̀ tiẹ̀ a sọ almost 30 minutes a fi ẹ̀rín kúrò lórí fóònù ni ó tó á dá àwọn lẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan tó ọmọ pa Christianity wọ́n ní àbá ìjà mi ò tún bẹ̀rẹ̀ èwòlẹ̀ tún bẹ̀rẹ̀ ó tó ọ̀rọ̀ ní Jésù exist rárá wọ́n ní àwọn argument wà mímí àjù ẹnikẹ́ kí mi ẹgbọ́n tó ṣẹ̀mú yẹ lọ́wọ́ ìdíyẹ oníṣẹ́ tó le all of those things láyé ni Christian sympathetic pẹ̀lú mi ẹnìkan yàn mí jẹ àwọn àfa inú wọn dùn láìláìlọ́lọ́ MC Lagos boy ọmọ yẹn ó pè nígbà tí wà lọ́ṣogbo ó tún kí mi ní wọn ló bú mi ọlọ́run péjì kan lòkè pọ́ bú mi ó fi wá ṣe ẹ̀yẹ bí ẹ̀yẹ ọ̀tọ̀ sí ẹ̀nà wọn làwọn ló sẹ́ndì fídíò tí Saheed Shittu ṣe lórí ṣó ẹ̀ sí mi mo yẹn lọ́wọ́ pé wọ́n Saheed Shittu sọ nípa mi nípa péjì yẹn ìyẹn wà lẹ́ olóṣèlú sí àwọn tó yẹ kó máa fi mí ṣe yẹ̀yẹ́ àwọn sympathize pẹ̀lú mi láìláìlá irú ìsìlámù àwọn eléyìí ṣe yìí ẹ gẹ́ẹ̀tì ni ẹ jọ kí ni Yusufu sọ sí Kristian tó tèmi náà ó sì gbàgbọ́ Jésù Kristi alayhi salatu wa salamu náà ó yí gbàgbọ́ alayhi salatu Jésù nínú ìdàgbà gbọ́ èmi ní kò exist rárá ni tàbí ẹ̀kọ́ ìtì náà méjèèjì kárígò bàbá aládùn àwọn ọdún ẹgbẹ́ àṣírà fún ni ẹ máa ṣàpọ̀ ní sọmọdé àṣírà fún wọ́n sì pàdà mẹ́ wọ́n bá ọlẹ́wà jẹ́ wọ́n mọ̀ pé ìjánu sọ tó yé ni nǹkan ọlọ́dẹ mọ̀ rí ó fàjà báwọn kí sọ̀bà gbógun tì mí tó wá jẹ́ pé ẹ̀yin àáfà táàjọ ń forí kanlẹ̀ fún Allahu lè wọ́n sọ mí dọ̀tá jẹ́ pé kójú tì í ṣe pé lójú tì kò lè ṣe tó dùn yìí o mo jára wọ̀nyí ni o mo ń tú àṣírí rọ́tẹ̀ ń pa fáyé náà continue. jẹ́ lórí lọ́dọ̀ rẹ̀ lónìí òun gangan fún olórí. tó nípa ọ̀gá àgbọn abẹ́ fix kìíní rẹ̀. ibu ni torí pé ìjọ lórí ibu Pastor Jamiu ìgbà òkèlè. ẹ̀gbọ́n máa ọ̀gá àgbọn abẹ́ fix kìíní wọ́n jókòó mẹ́ẹ̀ wọ́n continue this way now. àìsí ilé Jesus ọgbà wẹlé ní ìsìn àìsí ilé ẹ̀dọ́gbà wẹlé ilẹ̀ ẹ wà ráńdì ní gbogbo tó ń ṣe àti bẹ́ẹ̀ fix ẹ̀ náà Mohammed da ó yẹ kí ni ó ti fi lẹ́yìn ẹgbẹ́ pẹ́ta iṣẹ́ o jókòó síbẹ̀ jókòó jókòó síbẹ̀ kọ́ máa wo jókòó ṣé sì fẹ́ pa ẹ́ ṣé sì fẹ́ pa ẹ́ ok ẹ lè mọ graffiti táwọn pípọ̀ ìtọ́ ọmọ pa ìdára wọn ṣe fún Islam ẹ jẹ́ ṣé irú mi ló yẹ kó gbógun tì
èmi tèmi ń dáàbò bẹ̀ sí àwọn kan fẹ̀ sí í jẹun wọ́n fẹ̀ sí í ṣe business ọ̀dọ́ ẹgbẹ́ yẹlẹ máa ń wọ́tọ̀ mẹ́rìnwé wọ́n jọ ríra wọn tán ni ẹ̀gbọ́n mi yé Yorùbá ní àwọn onímọ̀ onígbọ̀wọ́ àwa tí àwa ya wọ́n jọ wà lẹ́wù kan náà ni wọ́n ṣe ràn wọn lọ́wọ́ lórí aburú náà ó yà. wọ́n ìbájú lórí lọ́dọ̀ rẹ̀ lónìí òun gangan fún olórí ibú ni. ṣé ń gbọ́. torí pé ìjọ lórí ibú pásítọ̀ Jamiu wàlá òkèlè àfi mùsùlùmí tí Islam ò bá yé. ẹ jọ lórí kíni sẹ́ẹ̀ ìwé ìjọ lórí ibú lọ́dọ̀ ọ̀gá níjà lórí kíni wọ́n yìí máa ṣàlàyé o ó mẹ́yẹ́ bọ̀ lápò ni o náà. tí ọ̀rọ̀ náà wò yé àbí tí bẹ̀rù Ọlọ́run bò sílẹ̀ mi rẹ̀ ìfẹ́ nu bàjá òun ni ó gbà pọ̀ lórí rẹ̀. orí ibú rẹ̀ gan ó fẹ́ lẹ́gbẹ́ wọ́n fẹ́ súnmọ́ra wọn èyí tí pẹ̀lẹ́ ní tálẹ́sù wọn fẹ́ yàtọ̀ síra wọn. ẹ bá pọ̀ ẹ wo tí pásítọ̀ Ibrahim Ọ̀gáníjà wọ́n lè ó fi wé kèfèrí kúnbílí ẹ gẹ́tì mi ẹ jọ kí là ń fà ihun tó jẹ́ pọ̀ níbi lórí sí ọlọ́gbọ̀ kò mọ́ o ibi máa fún ní ṣẹ́ṣe ni ẹ gbà tí a bá ń bẹ yá sọ̀rọ̀ yóò ní ó fún wọn ṣẹ́ṣe wọn fún alẹ́ sí láàárọ̀ yìí torí on answerable question àwọn question yẹn ó yẹ kémi gbà lórí irọ́ máa wá dọ́dún Ọlọ́run máa sọ fún àfáà ló sọ bẹ́ẹ̀ ó rẹ̀ mí nìyẹn náà what should that be náà. wọn fẹ́ yàtọ̀ síra wọn ó ní pé ta lọ́lọ́run ni mo kò ní tálẹ́sù wọn fẹ́ yàtọ̀ síra wọn. àmọ́ ìka ló ti sọ mélòó lèèyàn fẹ́ kà wọ́n mélòó fẹ́ kà nínú eyín adípèlé tó ti fi sọ tó ti fi ba ìsìlámù lójú jẹ́ àìmọye. bí èwo tí wọ́n kọ́ sọ tí mo kọ́kọ́ gbọ́ rí tó tóbi 2009 tó tóbi tó ti gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn afájàkàjàkà nílùú wo ọ̀rọ̀ yẹn ni mo rí tó jẹ́ kí mi gbọ́ padà tún sọ̀rọ̀ lérí ọ̀rọ̀ rẹ̀ lọ́dún tí mo sọ̀rọ̀ náà tó fi padà wá lọ́kọ́ tó létí yẹn láti wá bà mí ló kọjẹ́ ládùúgbò wa gangan. ẹ pọ́s ṣé inú no ṣe tí ní tó ṣẹlẹ̀ ṣe kí èmo kọ́kọ́ ṣẹ̀ ó dẹ̀ lọ́wọ́ kọ́ ṣẹ̀ mí ó lọ dá sí ohun tí ó mọ̀ jẹ́jẹ́ mo lọ ṣe program níwò ó dẹ̀ sọ fún yín wallahi tallahi fọ́nmọ́bì láì lẹ̀dí láìláìláwà bàbá bá kí wà níkàlẹ̀ ìjọ náà lọ́hùn lẹ́yìn ìgbà tí mo ṣe tán bàbá kí tún ní ọmọ máa bọ̀ ẹ lọ fídíò ẹ̀ṣọ́ lórí YouTube wọn níjọba kí báyìí ni bàbá kí ó kọ̀ndẹ́ mi wọ́n máa fọ́n jábà wọn ò kọ̀ndẹ́ mi rárá bàbá mú gbẹ́rù wọn kọ̀ òwe ilẹ̀ ìjọ náà lọ́hùn ni ẹ máa náà gbọ́n tí mo sọ rí wọ́n gbọ́n náà bàbá ní ká ìmọ̀kan ọmọ ìtútù jáde tó pé bàbá òfin ìsìlámù tajà wọ́n máa fọ́n kí a ṣe bàkí òfin ìsìlámù tajà o bàbá ṣe pure Islam pure Islam bàbá ṣe pure Islam ẹjọ lẹ́yìn 2008 yẹn mo sì lọ wó dáadáa náà lẹ́yìn wọ́n sí orí stage ni wọ́n fún mi ní oyè kí wọ́n fún mi náà wọ́n fún mi lóye kan ẹ̀kìní kan ẹ̀yà Júdà wọ́n fún mi lọ́rọ̀ lẹ́yìn tí mo sọ fún Jésù ní wá mọ́ ni o wọ́n sórí stage báyìí ó sì lọ orí stage wọ́n wá níwò wọ́n ọ̀gá ọmọ tí òkè wì ó dẹ̀ túrù kan báyìí jáde ẹ̀ka dúró tì àwọn ilẹ̀ ìtakò mi ó wá ṣe ẹwọ́n fídíò tó ṣe ń jọ náà lọ́hùn tó fídíò yẹn pọ̀ but mi ò rí part 1 ẹ̀ tá à ń gbé 2 àbí 3 ó dàgbé 2 wo Ọ̀gáníjà 2 ó fídíò ó ti ó di gan ẹlẹ́yìn Ọ̀gáníjà wá ń tú ọ̀rọ̀ Jésù ń padà bọ̀ ẹgbẹ́ sọ ẹgbẹ́ fídíò ẹ̀ sí ẹgbẹ́ má sì pilẹ̀ kọ̀ sí gbèsè àndẹ́lẹ̀ lọ kò fẹ́ sáré mú yẹn wá ní o 2009 Ọ̀gáníjà ṣe ní ìtẹ̀tẹ̀ wò yìí 2009 mo ní sí díẹ̀ lọ́wọ́ báyìí nígbà yẹn ó ṣe fún mi ní o àti ìjọ ìlú ìpàṣọ Jamiu ó lẹ́kìí lórí fóònù èmi dẹ̀ tún pọ́nlé aláìmọ̀ pọ́nlé nínú kò má gbórúkọ ẹ̀mí orí olóògbé fún ara ẹ̀ ìjọ ìlú wípé ìjọba tí mọ́lá sì takora wọn wọ́n náà takora wọn wọ́n máyà méjì kan wá Ọlọ́run ní àlọ́bẹ̀rẹ̀ fi yan ọmọ náà ọlọ́bẹ̀rẹ̀ náà tún lè fi yan ọmọ náà ní yóò takora wọn lórí fóònù náà lọ́hùn èmi rò pé àfá àti ọ̀rọ̀ máa yé ni wọ́n ní kó dàgbọ́n mọ́ bọ̀ wá rí kájọ jókòó mọ́ nínú ìkọ́dẹ̀ o nílò ọ̀nà kò sáà fà máa lọ bá tí ní gbé ìkọ́dẹ̀ dání ìgbẹ́ mo lọ bá àfá mọ́mùlẹ́kí ọ̀dìgàfàrù wọ́n lọ bá ní ẹ̀kí náà gbọ̀bá lẹ́kí wọ́n lọ bá ní Abdulaziz Foundation lọ́gbùlẹ̀ odù nílò àwọn nẹ́ẹ̀tì náà wọ́n bá mi yàgbó bẹ́ẹ̀ ni lórí kíni lórí irọ́ anímọ̀ yìí tẹ́lẹ̀ wọn ẹ tó bá ní fún mi ní ẹ̀rí nínú Quran táwọn fi àdìsí tó sọ yìí bá kí ẹ̀ máa ń gbàgbọ́ bá lóbi ìsàn padà bọ̀ kí ni ṣe ní ibù tí máa ń tẹ̀lé fẹ́nu pé wọ́n kí mo sọ mo kò jẹ iná máa kọ́rọ̀ jẹ ní ìṣọ́lọ́hun máa ṣe sorry countless time ẹ̀yin lẹ́gbàá pé máa ṣe sorry orí nípa rẹ̀ nídìí kiri níbi jọlọ ni kí ni ò lè ṣe sorry ṣé mo pé ni àná nìkan ò pé èmi wá pé who am I kí ni ò lè ṣe sorry countless times náà tí mo jẹ̀bi sorry kò sẹ́ni tí ò lè jẹ̀bi náà tí ò bá yé mi sí bá sọ
tó bá bọ́ sójú pé bẹ́ẹ̀ kọ́ ló ṣe máa ń sọ́ọ̀rì tó mo kó jẹ wọ́n tó yé mi ẹgbẹ́ rẹ̀ sí mi wàhálà mi ní kó jẹ láìfù tèmi nìyẹn ó ní yóò ti máa ní substantial evidence nígbà lọ́bì yìí sáńpadà àbọ̀ kí tó drop ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ rí ẹ wá wáyà tí Ibrahim Ọ̀gáníjà tú fídíò èmi ló ṣe fún kódà ó fẹ́ tó 6 hours bẹ́ẹ̀ ni ó tó wá láti mẹ́fà tó ṣe ó láti mẹ́fà bí mo ti kọ́ọ̀tì ètò ẹ̀wò nínú àlàó Jésù yẹn pẹ̀lú àfàṣìfà ṣàfi inú ẹbí mo ti kọ́ọ̀tì ẹ̀ o mo kọ́ ìkéré yẹn bẹ́ẹ̀ tó sọ̀rọ̀ ṣẹlẹ̀ tútù kankan fídíò yìí náà ni ẹ lọ́wọ́ ẹgbọ́n tó sọ bí ẹ máa gbọ́. nípa pé ìta yọ sọ̀kalẹ̀ sí balasi yọ lè sọ̀kalẹ̀ sí dimashi àwọn ọ̀rẹ́ ìsọ̀rọ̀ ilẹ̀ ní àṣàlẹ̀ wà mọ́mọ́ nípa pé yíṣọ́ sọ̀kalẹ̀ sí balasi. ṣé ẹgbọ́n tí Ọ̀gáníjà sọ ń bẹ̀ yẹn ẹ lọ́gbà yìí pé agbẹ́sì gámádìsì méjì wọn fẹ́ kí fídíò ikú jù ni máa play yẹn pé bonisa tó bá dé bolo máa dé sí Palestine ni àbí Damascus Ọ̀gáníjà sọ ní fídíò tẹ́wò tó yìí pé bá ń tún sẹ́yìn pé òun ò rí àdìsì kan tó sọ pé kí sábà sọ sí Palestine kí Damascus ló rí ẹjọ́ sáàfà lélẹ̀ yìí wọ́n alágbèsì ìgbà ọ̀gbọ́n kéwúyé ìyẹn dẹ̀ má dìsì méjèèjì wá ẹ ti wo dáadáa náà ó láwọn fídíò yẹn ló ṣe ń kó tiẹ̀ continue ẹ tún gbọ́. nípa pé ìta yọ sọ̀kalẹ̀ sí balasi yọ lè sọ̀kalẹ̀ sí dimashi àwọn ọ̀rẹ́ ìsọ̀rọ̀ ilẹ̀ ní àṣàlẹ̀ wà mọ́mọ́ nípa pé yíṣọ́ sọ̀kalẹ̀ sí balasi. Ọ̀gáníjà ló ń wò rí àdìs tó sọ pé tí sábà ń bọ̀ ló máa dé sí ta máa ń béèrè Damascus àti Palestine ó ní kò sáàdì sí Palestine rárá bá ń gé bẹ̀ yẹn o tó bá fúlàdì sí Palestine ó wá ní kò rí bẹ́ẹ̀ àṣẹ Palestine àti Damascus ṣe bí kan náà jọ wà béèrè ni ó wá wáyà tó sùn. náà wọ́n wá kọ́ ìyèméjì sí àwọn àdìsí tó bá sọ nípa ọ̀rọ̀ yín sá tó ṣe pé ẹgbà wá méjì àbí mẹ́ta ní ìbẹ̀kún táwọn ẹgbà wáyé tó wá nígbè tí wọ́n dàpọ̀ láwọn. ẹgbọ́n tá Ọ̀gáníjà náà sọ ó láwọn ẹgbà wá tó sọ nípa ìsàn padà bọ̀ ó takora wọn. wọ́n sọ fílẹ̀ pé onímọ̀ àfàṣẹ máa ń jọ wọ́n wò pé èwo ló tẹ̀wọ̀n jù ẹ máa wo irọ́ òsì. aláàbí wọn lè Ọ̀gáníjà àmútú bẹ̀rẹ̀ mi wá lálẹ́ yìí o. tó Ibrahim pásítọ̀ Sheikh Ibrahim Sọ́lé Ọ̀gáníjà tó bá ní dáhùn béèrè mo fi Ọlọ́run tó bá mi búra mo fọ Ọlọ́run ẹni mi tí mo gbọ́ lé wà lọ́dọ̀ ẹ̀ búra tó bá lè bá mi yanjú ọ̀rọ̀ yìí tó rọ̀ ní fídíò ẹ̀rá máa gbà pé ìsàn padà bọ̀ ẹ jẹ́ ìjà fẹ́ràn àkùrá ilẹ̀ torí kò sáà sọ bẹ́ẹ̀ ẹjá ọmọ àdìsí yẹn náà Sọ́lé ó ti sọ pé ó rádìsí kan tó ní Israel Palestine ìyẹn wà bẹ́ẹ̀ wọ́n ló rí àádẹ́ fún ẹ. ìbéèrè kejì tí sábà di ọdún mélòó ni ó lò Ọ̀gáníjà tó bá dáhùn ẹ̀ wà láyà fáà ni ẹ tó bá dáhùn ẹ̀ ọlọ́ngbọ́n kí ó lásán lọ́mọ pé iṣẹ́ àfẹ́sìn ẹni bá tẹ̀lé wọn gbọ́ yé wọn mọ ẹni náà yín tẹ̀lé wọn bá mọ̀ wà láwọn tẹ̀lé wọn kò lódò ni pé iṣẹ́ àfẹ́sìn ọdún mélòó ànábì Ìsá lò ànábì sọ pé wọ́n ṣe wí ó pé yóò lò 40 years yóò lò 40 ọdún àdìsí mi sọ wípé tọ́lá ànábì wí yóò lọ́dún 7 sẹ́bì agbésìkò wa sọ pé àwọn ọlọ́ba àfà kan ní ọ̀dọ̀ wọn ní maita tí pé àfà àdìsí méjì bọ́ọ̀lù ẹgbẹ́ ṣe fún wa méjèèjì ló sọ yìí wọ́n láti àfà sọ pé ẹni tó ń rò ní pé tábàyọ 7 kónú 40 àpò 33 ó lè pé 33 ní sálò àwọn iṣẹ́ ẹlẹ́rìí fún ẹ lọ́dọ̀ ànábì olóhùn ó kọ̀ọ̀rọ̀ ni o ìyẹn lọ́fẹ́ ká gbàgbọ́ o àwọn iṣẹ́ kúrí ẹ̀dá ọbalájídé tírì ni wàá gbọ́ gan ó ṣí làákà yẹn wálẹ̀ gan ayé ṣe sọpú ayé tẹ́lá àfà blindly àfà sọ pé kọ́lá wa no more wọ́n là ṣe wù wọ́n lọ lọ́wù wọ́n là rọ̀ sùn ló wà ń ta fún tèmi à sọ pé òhẹ́wì tó bá sọ lápò ara ẹ̀ fún kẹ̀sí sọ pé tòhẹ́wì tó bá sọ lápò ara ẹ̀ kí lọ lọ́wọ́ sọ kí lànà bíbí tó kún àwa nìyẹn wà kọ́lá tààlà fi Kùránì Kẹ́rímù àti súnà nẹ́gọ́tà àlàyé ànábì lórí gbogbo àyà Kùránì tó bá tán ẹgbọ́n tí Ọ̀gáníjà ó jẹ́ bẹ̀rẹ̀ àkọ́kọ́ ọdún mélòó ní sáwọ́lò tó bá dé ó dijó ti máa ń mú ètò ìjọ tọ́nu méjèèjì wọ́n ti àbí sẹ́bì tó bá fún parabọ̀ tó ti bá fà ní nísìnyí Ibrahim sọ́rí dáhùn ẹ̀ka jọ wò wọ́n lọ́ mọ̀ pé àwọn àdìsí yẹn takora wọn ó mọ dáadáa náà gbọ́dọ̀ ṣe fídíò yìí ní 2009 ẹwọ́n yẹn ẹlẹ́ẹ̀kejì pásítọ̀ Sheikh Ibrahim Ọ̀gáníjà Sọ́lé ànábì Ìsá wọ́n ní tó bá ń padà bọ̀ gẹ́gẹ́ bọ́ ànábì wí wọ́n láfẹ́ kí ìrun àsùbá Ìsá wa sọ aláfòrá sọmọ gbì sáàrin àwọn mùsùlùmí Ìmọ̀ Màdí ẹ̀ retí ìyá ti dé wọ́n ní Ìsá wa ní ìwọ ni mọ̀ọ́mù kírun fún wa
màdí ní òwà kírun àsùbá fún wa àdìs kan ní no o bí sábà ṣe bá ti tò sáfú ìsákò sọ̀kalẹ̀ látọ̀ tó wájú ni á ní ẹ tó ẹgbẹ́ mi dúró lábá kírun fún wa ta ló máa kásùbá fún ọ̀gá níjà mo fẹ́ gbà láàfáà ni o wọ́n lè dáhùn tó rú mi lójú ẹjẹ́ agbé mi lójú ó kílẹ̀ àsìwọ̀ ìmọ̀ dáhùn ẹ̀ má kò sọ́lé fàṣán fún mi o má kò tiẹ̀ fún mi o àgbẹ̀yẹ wọn ọpọlọ tí wọ́n ní ọkọ̀ kan mi o ìbéèrè mi Ghanija tó bá ti sọ́mọ̀ ọ̀bọ̀ la ilaha illallah la ilaha illallah la ilaha illallah kí ní òjò tó wá dé alọ́lọ́lọ́ ni àbáfà wọ́n láti sọ máa já àfà kí ni sá ṣe tá a fi yọ ìjánu bí Ọlọ́run kó lára tó wá já àfà gbà tó dé ó wájú ọmọlẹ́yìn ànábì ó ní àfà àgbà ó wájú ọmọlẹ́yìn ẹnìkan kí sá ṣáájú ànábì dé náà kí sá ṣáájú ẹ̀ wá àìsà wá padà wá wá tó sẹ́yìn ànábì rọ́lẹ̀ ń pa náà pásọ Sheikh Soliu Ibrahim Ghanija kí sábàdé yóò ní olò á lo Kùránì Ìnjílà àti ẹ̀wọ́n máa sọnù sí oníbẹ̀rẹ̀ mọ́ nígbà tí sáwá ń jò ìtara ran sí ọmọ Ísírẹ́lì àbí yóò wá padà dé yóò wá di gbogbo àgbáńlá ayé kí lẹ̀ ń sọ tí ó dùn yín náà ẹ wá gbọ́ Dàjálù ojú ọ̀tún náà nàbójú òsì wọn náà kó takora wọn kò sí mọ̀ tẹ́lẹ̀ fi dé ìrọ̀lẹ́ máa pa náà. nítorí bí àwọn ẹ̀wọ̀n ìtakora wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní sí kó ìgbésí táwọn àdéhùn yẹn wọ́n lè lọ bí àwọn àdéhùn yẹn kò lára bí àná. ìgbọ́n tó wẹ̀ o. ọlọsọ ìfúnlẹ̀ nígbà máa mú àlàyé pọ̀ níbẹ̀ ẹlẹ́kẹta inú tó gbà pé àyà yẹn ó ń tọ́ka lórí tọ́jú ìlàkì àmà yẹn ẹ̀ nìkan náà máa bí nìkan náà gbà pé àyà ìmọ̀ tó lọ fẹsẹ̀ gbágbó kí ni ẹ̀ dànù. yẹn ó ń tọ́ka lórí tọ́jú ìlàkì àmà yẹn ẹ̀ nìkan náà máa bí nìkan náà àyà ọ̀rọ̀ nàìjíríà òun ni àyà tó ti síwájú àyà yẹn àti àyà tó. ọ̀gá níjà ń kó ti Suratu Maida fanṣi Quran 5 verse 116 to 119 tọ́lọ ní à ń tàkùrítà ìnánsì ìtàkìzúní wàhúmíyà ìlà ánimídínlẹ̀ àyà tó lò nìyẹn o ọ̀gá níjà ń sọ pé àwọn èèyàn ń lò ó tí ó tó ń ṣẹlẹ̀ kọjá ní ẹjọ́ ló gbọ́dọ̀ pé wà easy easy yẹn náà máa ń lò bá kan Allah akbar kabira ayé mi sì mi ò kéwú ọlọ́run gbọ́n sáwọn ẹjọ́ ọ̀gá níjà lọ ó wá padà sọ pé àyà yẹn o ọjọ́ ọ̀dájọ́ orí pé ìgbà tó máa parí ẹ̀ tó lọ ní àríyá ọmọ tó sọ ní 118 and 119 báńkà náà. That's 116. Wa idh qala Allahu ya Isa ibn Maryama anta qulta lin-nasi. ṣé ìwọ ló sọ wáyé gbọ́dọ̀ lọ pé ṣe ìrántí nígbà tí Ọlọ́run máa bi ànábì Ìsá léèrè báyà ṣe lọ́kàn yẹn o tó máa bí léèrè. Anta qulta lin-nasi. tó ní kò tí ì bí o Ọlọ́run ròyìn tó máa ṣẹlẹ̀ níjọ́ tó bá jọ́ ọ̀dájọ́ o ihun tó máa ṣẹlẹ̀ rẹ o pé kí ni. Anta qulta lin-nasi. ṣé ìwọ lọ́jọ́ ọ̀dájọ́ Pastor Sheikh Ibrahim Ghanija ó yẹ padà sílé kéwù mi o ikú ẹ ní ìmọ̀ o ti mọ kéwù fine o ti mọ kéwù wá gbọ́ àgbọ̀ yí ẹ̀ lọ́dọ̀ ó gbọ́ yé ó tẹ̀sẹ̀ bẹ́sẹ̀ ní má já isi ajá tán. Anta qulta lin-nasi. ṣé ìwọ ló sọ fún àwọn èèyàn wípé ittakhizuni pé kó mú èmi wa ummiya àti ìyá mi ilahayni min dunillahi. ní Ọlọ́run méjì yàtọ̀ sí mi ọba àlọ́hù wọ́n máa sìn yín. Qala Ìsá wá sọ pé subhanaka man yakunu li an aqula ma laysa bihaqqi. mímọ́ ọ̀rẹ́ Ọlọ́run kò tó sí mi kí n sọ tí mi ní mọ̀ dúdú ń pa ẹ̀ èmi máa sọ rẹ̀ ọ̀rọ̀ burúkú. In kuntu qultu faqad alimtahu. tí n bá ń sọ bẹ́ẹ̀ kó o mọ̀ náà tí bá yà sọ ẹ̀ ó yẹ kàn kí mo sọ bẹ́ẹ̀. Ta'lamu ma fi nafsiya. ṣé bí wọn Ọlọ́run tó wà lẹ́mìí mi Wala a'lamu ma fi nafsika. ẹni ọmọ tó wà lẹ́mìí wà lọ́wọ́. Innaka anta alamul ghuyub. La ilaha illallah sallam ẹ wọ́n yẹ kí Ọlọ́run wọ́n bá tó gbọ́ Ọlọ́run náà kí ló ń fi léèrè kí mi pèrè lọ́wọ́ àti ìyá mi rọ́ ìsọ bẹ́ẹ̀ má tó wà mọ̀ ẹ jẹ́ béèrè yìí nígbà tó lálọ́ mi sápadà wà kí ló wá ṣe. ọ̀gá níjà aláì má lọ kí n gbogbo àfà ojáde sínú ni o ojáde sùn fi ni o ojáde kìnnìkan ni o tó o bá gbà pé kí Ìsá ń padà bọ̀ olódò ni ẹ gé o èmi ì wá ọ̀tá àti mi ì wá olódò lọ́rẹ̀ẹ́ èmi ì wá olódò lọ́rẹ̀ẹ́ mi ì wá onífẹ̀ẹ́ ẹnu lọ́rẹ̀ẹ́ wọ́n máa kó bá mi ẹ jẹ́ kó lè fẹ́nu jìnnà sí mi kí n dá wà bá jẹ́ ìfẹ́ ẹnu má súnmọ́ mi o a lè sọ̀rẹ́ wọ́n ní ọmọ awọ́ rẹ̀ kọ́ rẹ̀ èmi máa ń wọ́ta akọ́ta ni torí pé mi ò lè tẹ̀lé irọ́ mi ò lè tẹ̀lé irọ́ that's my life kí ni ṣe gbé ajá kí ló máa ń rí mi lára ni kí n máa pa ó máa ń rí mi lára kí n máa parọ́ ó máa ń rí mi lára ni ìyàgbọ́ eré ìgbà náà. Ma qultu lahum illa ma amartani bihi.
ani budullaha rabbi wa rabbakum wa kuntum alayhi shahidan ma dumtu fihi falamma tawaffaytani ìgbà tó ti pa mí kunta anta ọ̀gá níjà náà tú pé ìgbà tó ti pa mí ó yẹ kó sọ pé pa mí ó gbé sókè ní falamma tawaffaytani nígbà tó ti gbé mi sókè ọ̀gá níjà tú nígbà tó pa mí tàbí ẹ̀kan gbọ́ Jésù ó ti lọ. ìṣẹ̀lẹ̀ yìí àyà yìí lórí tó ń ti fọ́rọ̀ ọlọ́run tó wá ní tó parí èsì àwọn àyà tó síwájú àyà yẹn ó jẹ́ àmọ̀ tọ́jú ìdàgbé àmà ni ọlọ́run bá sọ níbi ọba yìí sáyà gbogbo pé tọ́lọ́mọ bí lọ́wọ́ yẹn yóò lọ́wọ́ sẹlẹ̀ yóò lọ́wọ́ ìdàgbé àmà ni. wọ́n bí tó máa bè lọ́wọ́ yẹn ìjọ ògbéjà kìyàwó mọ̀ ni wọ́n bè lọ́wọ́ Jésù sọ́ọ̀rì yìí sájàre táǹdé fún àwọn bí táǹtí ìsá wọ́n máa sọ fún ọjọ́ ògbéjà kìyàwó mọ̀ ni ẹjọ́ ló tó wá ti bí léèrè bí sí ọ̀nà sọ báyìí fáwọn èèyàn nígbà tó padà wá kí ló wá clear kí ló tún máa bí kọ́ lọ́ọ́ tún wá bí léèrè lọ́jọ́ ọ̀dájọ́ ṣé ló gbá àlọ́ wa ó ti gba àlọ́ òṣèlú ti máa gbàgbé nígbà tó rán mi padà lọ sáyé mo ti clear ẹ̀ kí èmi èso ọlọ́run wọ́n má sì mi àtìyá mi mo ti clear ẹ̀ ṣáyà yìí ò tẹ̀ takò látàyè yìí ni ilé ìjẹ́ lọ pé sá padà bọ̀ tí kò yé yín pé kó tí ń ti là náà ní nọ́ọ̀sẹ̀ lásán lẹ́nu yìí náà ayé nìkan tó ó yẹ gbàgbọ́ gbọ́dọ̀ ọ̀dájọ́ ni nígbà tẹ́ ló padà dé kí ló wá ṣe àwọn òṣèré wá fẹ́yàwó láyé ó wà fẹ́yàwó ó lè fi get out ìrọ̀lẹ́ pa wàhálà ìrọ̀lẹ́ pa fẹ́ra sí number 1 video yẹn là ń bá bọ̀ lágbọ́. lórí ọ̀rọ̀ pé Ìsá ò ní padà wá mọ́ àwọn ahadith àṣìhà tí wọ́n pọ̀. fídíò tẹ́wọ̀ tán yẹn ni mo wò wọ́n á rí i pé ọ̀gá níjà ti gbé pẹrẹgí ìjà kaná fún mi èmi dẹ̀gẹ̀rẹ́ aṣàjẹ́ má ṣe lè mi lọ pé ẹ̀yin boys ẹja lọ àdúgbò ọ̀gá níjà o ihun tó láàmọ̀ yẹn wọ́n fi mọ̀ wá àjẹ̀gbé wà sí lọ́ọ̀bẹ̀ àlejò Thursday àṣẹ Friday wọ́n ti wọ́n ṣáṣí ẹ̀ kúrò gba àwọn boys ẹ̀ ló wà ń jókòó wọ́n ní ẹ̀sọ́ ọ̀gá níjà tí mo tún bọ̀ lọ́la Saturday o kódà máa ń gà àjọ lọ ni agbésìgà àjọ lọ ni ẹ sọ pé à ń bọ̀ o adèdè adè sọ̀rọ̀ ọ̀gá níjà òjẹ̀ jáde ọ̀gá níjà òjẹ̀jú pé pé àwọn eléyìí iṣẹ́ àfáà o tí mo sọ nìyẹn ẹ má mọ̀ mí sílé ike wọn á dáhùn lórí irú o tí mo sọ ń bẹ̀ ní ọlọ́wọ́n wá fídíò yẹn wọ́n rí play mo rí gángan ní ọdí fíìmù ẹmọ sọtọ́ ni wọ́n tó ń gbé pásítọ̀ kí ni kẹ́mi ṣe fún ọ tó lọ́rọ̀ èmi àti ẹ ọ̀rọ̀ ìmọ̀ ni ó sì ọlọ́pàá yẹ́lẹ́ lọ́fẹ́ gbòòrò mọ́lẹ̀ lọ́rọ̀ gbòòrò mọ́lẹ̀ wọ́n fọlọ́pàá lè fáwọn èèyàn ẹ ọjọ́ náà fà kan tó sọ̀rọ̀ lọ́rin ìjà àdégún àpàlẹ̀ ṣe lówó ṣe mi ìṣàlẹ̀ mú erówó ẹni tó wò tí ẹ ò mọ̀ ṣé kò gbé gbèsè níyì ẹ nà ó kí ló lè wọ́n lè ṣàlàyé wọ́n sọ mi sẹ́ wọ́n lè àkáǹtì 1 naira dé 10 million ni wọ́n ṣe ní wọ́n lè gíwà káńtà quickly ẹjọ́ ṣé ti máa ṣàkáǹtì láyé nítorí wọ́n á lè fún láti ṣe lọ́ máa mú wa nà ó ẹ máa fẹ́ parọ́ lọ́ máa mú wa excuse èmi lẹ́gbẹ́ mú wa ìyẹn ìtàwọn ọ̀dọ́ bẹ̀ ìyẹn ló dùn ún nígbà ọ̀nà ti gba ẹgbẹ́ báyìí mo ti ẹ̀ ń ṣàfà ìyẹn ló kọ́ dùn oró yẹn wà nú ẹ̀dọ̀ la inú ẹ̀ ṣe dùn ọkọ̀ balẹ̀ ọtí wọ́ọ̀bọ̀ ìjẹ́ play mú ta ni náà. wọ́n sọ lórí pé Ìsá padà bọ̀ gbogbo àwọn àfáà tí wọ́n fara gbolẹ̀ fún kéwù ọ̀bójú wọn jẹ́ ṣẹ́gbọ́ pẹ̀lú fẹ́nu ṣẹ́gbọ́ ṣẹ́tìrì ẹ̀ no ṣẹ́gbọ́ gbọ́dọ̀ yẹn gbogbo àfáà tó lọ jìyà kéwù mo fojú wọn gbolẹ̀ tó ṣe ní pé ní tó bá mi ń jà fún ṣọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ pé ta ni wọ́n tó jára wọ́ wa wọ́n mọ̀ jẹ̀bú wọ́n mọ̀ jẹ̀bú dáadáa yìí tí bàbá yẹn ṣàfà báwo ni ilé ṣàfà lóòótọ́ láì ní tiwa wé káàkéwú rí van èmi lọ́mọ wà náà fà lọ́jọ́ níwà sílẹ̀ pẹ̀lú agbègbè Adégúnwà ẹ̀wọ̀n lóyún Jamiu Adégúnwà èmi lóníwà sí àkọ́kọ́ lágbolé wa lágbolé Adégúnwà pé tóbi tó worldwide máa fi ẹ bá Adégúnwà lẹ́nìwà ní world àwọn sàlọ́síwá o ẹ bá Adégúnwà unique compound name ni ẹ bá Adégúnwà lẹ́nìwà ní world mo sọ Adégúnwà ọ̀sọ̀sà ní origin wọn wọ́n rẹ̀ nígbà ní owó ọ̀sọ̀sá gbogbo àrúkọ tó kù wọ́n gbà fún lóúnjẹ babaláwájú Adépọ̀jù ọmọ Ìbàdàn ni wọ́n àmì Adépọ̀jù ń gbòòrò Adégúnwà kò sí tó jẹ́ ọ̀sá ni ìṣe unique family name tó bá Adégúnwà lẹ́ni wíwá sí ẹni wíwá ibi kan Adégúnwà sí wà lágùdà àbí Adégúnwà sí wà lágùdà kí ọmọ wa lọ agbóhùn agbá ọ̀dọ̀ ọlọ́sà Adégúnwà tó wà ní Ìbàdàn ọmọ ọ̀sá ni Yàyà Ìbàdàn tó wà lọ́lọ́kúta tó wà lọ́gbà ọmọ Adégúnwà ni owó ọkọ̀ Adégúnwà kú ti ẹni ọmọ Adégúnwà Yàyà Ìbàdàn lọ́gbà ọgbà Èkó mi Adégúnwà kú ní ìyá ìgbé Yàyà lọ sábẹ́kúta Abẹ́òkúta ni ìyá ìgbé lọ ní olóṣèlú Adégúnwà kú orúkọ Yàyà Ìbàdàn ẹni wọ́n bí fọ́nà èyí tóbi tó ó ṣá tóbi tó èmi lọ́ba wọn níwà sí àgbáyé tó wà nínú ẹbí yẹn tí ò lè tó wá kéwú ṣáláyé lóde
ní ọ̀tẹ́ ìnà ṣé kí kúrò bá mọ̀ pé ojú ọlọ́run wà láì gbogbo ọjọ́ kẹ́wọ́ gan o lára àjọjú mi ẹ bí àfọ àwọn ọmọ ablatif ablatif ọlọ́gbìn yẹpẹ ẹgbọ́n lè pè ṣé jámi tíra ìké wúlò tọ́ àwọn ọmọ mi náà ó tẹ́ ẹ sọ yẹn àwọn oníkẹ́bí léèrè jámi tiẹ̀ ó lè dára fi rárá tí ó tiẹ̀ lè kà á ẹbí àfọ àléèrè ọlọ́gbìn yẹpẹ wọ́n léèrè ṣé jámi lè ó lè dára fi kàrà wọ́n ṣàlàyé fún yín ṣé láti sọ ọjọ́ kan mo dá akọ tó mo gbọdọ̀ wọn kọjá rí lọ́wọ́ kéwù náà ìtọ́ bí wọn nú nìyẹn o ẹgbẹ́ ọgbà fàṣẹ ìjẹ yáyà náà sọ pé àwọn afọ́tò fara gbọ́lẹ̀ fún kéwù mú jára wọ̀ wọn ẹ tún bọ̀ náà. yé òkà yìí náà tí wọ́n kọ́ sọ tí mo kọ́kọ́ gbọ́ rí tó tóbi 2009 tó jẹ́ kí mi gbọ́ padà tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ lọ́dún tí mo sọ̀rọ̀ náà tó fi padà wà lọ opportunity yẹn láti wá bà mí ló kọjẹ́. ìyá tó bá ló kọjẹ́ jẹ́ kọ́ yá pé sọ̀rọ̀ nípa àwọn ahadis àṣehà tí wọ́n pọ̀ tí wọ́n sọ lórí pé Ìsá padà bọ̀ gbogbo àwọn àfáà tí wọ́n fara gbọ́lẹ̀ fún kéwù ọ bójú wọn jẹ́ pẹ̀lú fẹ́ pẹ̀lú gbéraga. àwọn bójú wọn jẹ́ ẹ má bínú ẹni ọgbọ́n bí ni ẹni máa gbẹ̀mí ọgbọ́n bí ni. lórí ọ̀rọ̀ pé Ìsá ò ní padà wá mọ́ àwọn ahadis àṣehà tí wọ́n pọ̀ tí wọ́n sọ lórí pé Ìsá padà bọ̀ gbogbo àwọn àfáà tí. ẹnà àwọn tó ń fẹsẹ̀ dàrú níṣẹ́ mo bá tó dàpẹ́ lẹ́ẹ̀mẹ́ má gbogbo tó mi máa dànù mẹ́ẹ̀ mo tó àlàyé bẹ́ẹ̀ má kó gbẹ dànù ni àwọn ìbùtọ́ máa dànù mo bá kìsìkì àti ọgbẹ́ ìṣubú lẹ̀ ní tó débẹ̀. lábìnú jà lábìnú o ṣé máa lọ jà ó ní a ní di 18 passenger bus mo fẹ́ rìn zoom Thursday Friday ẹmọ Sunday padà fẹ́ rìn zoom padà mo ti free ṣéèsì one court mo sì máa ṣẹlẹ̀ mọ́ lẹ́yìn sùn kẹyẹ fòní náà. àṣehà tí wọ́n pọ̀ tí wọ́n sọ lórí pé Ìsá padà bọ̀ gbogbo àwọn àfáà tí wọ́n fara gbọ́lẹ̀ fún kéwù ọ bójú wọn jẹ́ jẹ́ni tó ń dùn wọ́n jẹ́ni tó ń dùn wọ́n òtòtò ẹ̀pọ̀ sí náà jẹ́gbẹ́ tó ń dùn mo bójú wọn jẹ́ pé rọ́ ni wọ́n ń pa ẹ dáhùn béèrè mi náà ẹ dáhùn béèrè mi tó ẹ̀pọ̀ bọ́lẹ̀ sọ ìbọjú yọ nǹkan mo tó àṣírí ni o lọ́wọ́ rẹ̀ ń pa olódò ní ara tó ń dùn wọ́n nìyẹn o ẹ̀sìn kan ló ń jà fún o wọ́n ń jà fún pé mo tó àṣírí wọn ni irọ́ tó ń pa Messi ni mo tó àṣírí ẹ̀ ó lè dùn wọ́n mo sì máa ń jáde lọ́wọ́ sọ̀rọ̀ náà. òun náà ló ní Ìsá ò ní padà wá mọ́ àìwá máa lọ sọ tó pọ̀ sẹ́yìn náà mọ́ òun náà òun kan yìí náà lọ sọ pé ànábì àwọn àyà kan bẹnu Kùránì tánàbí ọ̀gbọ́yé àwọn ilé àwọn gbọ́yé àwọn sábà kan gbọ́yé. ṣé ẹ bá ń pọ́ọ̀sì alábòsí ni pásọ ṣe ìgbà ọ̀gá níjà sí alábòsí ni ṣé kò fídíò yẹn ni ó ráyè gan o ajá aláṣù báyìí ni o ó ráyè gan ẹ ṣe kí wọ́n ṣe náà tẹ́lẹ̀ bí ká tọ́ ọ̀pọ̀ ìwà parọ́ fún ọ lọ ó ráyè gan ṣé ẹ tí wọ́n sọ yẹn mo láwọn àyà kó wà nínú Kùránì mo jẹ́ ti ṣàlàyé ẹ̀ mo ṣàlàyé ẹ̀kọ́ nínú fídíò yẹn náà ní tí mo gbà lérò tí mo jẹ́ ń sọ ni pé àwọn tí òṣèlú ayé ànábì àwọn aláṣẹ yìí dá ẹ̀ mo má gbẹ́ kan píríǹtì wá ṣé ó ń ṣe bá mẹ́tìlá ayé ànábì ni tí kò ní òṣèlú báyìí táwọn ṣe ó máa ṣe yẹn rí ẹjọ́ ṣé kò yé wa jù àwọn aláṣẹ yìí dá ẹ̀ náà wọ́n lọ́n sọ omi méjì tí kan dúdú tí kan pupa tó hàn mí sì mọ́ra wọn táwọn mi débi odò yẹn rí àwọn sàbẹ̀ rí wọ́n mẹ́rin rí wọ́n lọ́dún yẹn rí náà lárí tí mo sọ yẹn náà àwọn aláṣẹ yìí dá ẹ̀ ni mo ń sọ ànábì àkànṣe àbí gbà tẹ̀mí náà wà kọ́ ọ́nẹ́ ni agbọ́ àgbà wà rí o ọ̀rọ̀ Fìràwọ́nà ẹ̀ àkùrá nìgbé wá pé nígbà tí ó rí ikú nínú odò ó ṣe láìlá ìlọ̀ lọ́wù ó pè jálẹ̀ ọlọ́run tó ní pé òkú gbọ́dọ̀ yẹn jálẹ̀ a máa rìsáàfù bọ́dì ẹ̀ di àwọn ọ̀rọ̀ tó ń bọ̀ láyé Musa ni o láàrin Musa àtànábì 5,000 years ló fẹ́ wà láàrin wọn ẹgbẹ̀rún ọdún 5 ló fẹ́ wà láàrin wọn àlọ́gbàdé ọlọ́wọ́ àrùn ìyẹn fànábì tí ìbá ṣe pé sẹ̀mí náwó àtọ́lọ́pọ̀ ẹ̀kọ́ gbàgbọ́ kí ló gbọ́ àwọn físíkà ní kí ló kọ́ bá wọn ya ẹja ṣe máa gbé èèyàn mi tó ní kò ṣojú wọn ní ẹgbẹ́ Adébóyè táwọn máa fi rí 100-200 years wọ́n bá ń ròyìn wọn ní rọ́là ń pa pé kò pọ́síbù kí wọ́n máa ṣẹlẹ̀ méje kò pọ́síbù kí wọ́n máa ṣẹlẹ̀ kò pọ́síbù ní tí kò ṣẹlẹ̀ láyé tí wọn ìtàn náà kà ló sọ físíkà ní kèfèrí ànábì àtàwọn sọ̀hábà wọ́n ń ṣe ní sẹ̀mí náwó àkọ́ọ́nẹ́ ni wọ́n lọ sọ bí àdẹ̀gbà bẹ́ẹ̀ kò ń ṣe nìyẹn àwọn orí ṣáyà yẹn wáyé wa gbàtà wa rí ju àwọn tọ̀hún lọ tí mo sọ yẹn ó mọ̀ náà ó mọ̀ in order to hang it African name náà fi ṣe náà. kófò náà kófò ọgbọ́n anabi láti tọ́lọ́ òye lọ́wọ́ sáyé tó pè wá sí sẹ́mà tó ní kó wá gba àwọn ìdájọ́ kan ó torí ẹ̀ sọ tó gbé Kùránì kalẹ̀ fún pé ìwọ gẹ́gẹ́ ni mo gbé Kùránì kalẹ̀ fún o máa pọ̀ sí Kùránì yẹn wá láìláì lọ́la ọ̀rẹ́ sẹ́lá alábi ṣe gbé ọ̀gá ìjà náà lọ́gbọ́n sáà nìyẹn sọ́mọ̀ tálábì lọ ṣùgbọ́n lọ́gbà àrùn wá ni ọ̀gá ìjà nínú ó lọ́gbà dájọ́ pásítọ̀ sheikh ọ̀gá ìjà ìdájọ́ sọ̀rọ̀ ìdájọ́ ni
ó ń ṣe irun òkè ó ṣe yé mi bọ̀ àṣẹ òbá kò ní bàjẹ́ fún yín àmín. máa ń jára àwọn eléyìí gan o lọ́gbà irun tó ti ń kí kánú mi tó lọ lóye tó lọ́gbà láìla ìlàlá ọ̀rọ̀ sọ́lá ẹ̀kọ́ kẹ́mi jọ kan ní Jamiu yé máa broadcast Mubarak yìí tó bá sọ ayé òkú sábà wò tó bá gbé péjì wa máa wò ṣáà ni wọ́n ní ẹ wo máa broadcast ẹ̀kú ni wọ́n ní pé ní ìbárò dòdò ní fi pamọ́ ẹjọ́ sí kò yẹ kí ẹ̀rú bà mí mò ń gbé láàrin sùn ní wọ́n á support ṣíà get mo ń gbé láàrin àwọn sùn ní wọ́n jẹ́ nígbà gbàgbọ́ ṣíà wọlé bí ẹkún mẹ́lẹ̀ pa yé má lórí ṣíà to hell with anybody èmi ò ṣe sí torí kẹlẹ̀ bá láìkì mi mo ń ṣe torí àlọ́wù tí máa lọ jábọ̀ fún ni lálẹ́yìn who are you by the bush you are nothing to me èmi tó ń fowó lọ sí mi ò gbà ìtawá nìwọ o ní màá torí ìbẹ̀rù tiẹ̀ màá gbé òdodo lẹ́mi ò ní sọmọ́ to hell wọ́n máa jẹ́ lágbára ṣàbùrú. àmín. náà ní kò gbọ́yé ọmọ àwọn agbárí kan tó ṣe pé yàrá kan gbọ́dọ̀ máa lo agbárí bẹ́ẹ̀. tí ò yé ni wọ́n ń fi ihun George. tí ò lè ṣàlàyé. ń fi ihun George. òun kan ló ní ọmọ jaja yóò sì máa sọ̀rọ̀. ẹ fọ́ọ̀sì ọ̀gá níjà wà láyé ṣàfà ẹ wù wà láyé ọ̀gá níjà ṣàfà olóńgbò ó mọ kéwúdé ọ̀gá ṣàfà ẹ má lo ṣéèkì fún wọn ẹ má lo àfà ọ̀gá níjà wọn ẹ kọ́ máa pé Ibrahim ọlọ́gá níjà ó tán bí Mr Ibrahim ọlọ́gá níjà Mr kún ó ní èṣe ṣéèkì ní wọ́n ṣe kúrò àkójẹ pásítọ̀ lórí kò mọ̀ ẹ bá sọ ń sọ ní ọ̀gá níjà ó bá mi tú àyà yìí ẹ kémi ò kéwú ẹ bá ka Quran chapter 6 verse 145 àti 146 ọ̀gá níjà assignment mi rè ẹ bá ní ajá jíjẹ òde ọ̀tá ọlọ́ọ̀ni ní ẹ̀yà fa ẹ tún kọ́ọ̀tì yẹn náà o àyà tèmi rè o wọ́n dẹ̀ máa fi àdìs tó ń gbọ́yé di àyà Quran nínú wọ́n wá dúró ajá ṣé àdìs yẹn dárúkọ ajá àdìs ẹnu yẹn tó dárúkọ ajá bẹ́ẹ̀ ni o tó dárúkọ ajá lágbòsí ni wọ́n àdìs tó ń lò dárúkọ ajá àdìs yẹn kẹ àwọn Yẹhudi lọ lànà bí n bá wí ẹ gbọ́ náà ìwé lọ́rọ̀ àánú káyọ̀ wá káfá ni mi èmi pásítọ̀ ustaz Jamiu Adéwọlá Labakari Christ alẹ́ tí mo sọ Labakari Christ ẹ̀ ń sẹ́ẹ́ máa mọ́ ó lè kẹ́yìn kẹ́yìn láàká ìmọ̀ tó ń Labaka Christ ó ẹ má mọ́ náà sọ pé kúrẹ́ kẹ́ máa wò kíá wọ́n ì sí òkè wì ó dé wá ń tú ló ń dà wọ́n ní kéwú láàmú láàlẹ́ sùn láàlẹ́ wo láṣàfẹ́ mú mọ́lẹ̀ ẹ play àti máa pẹ́ láyé fúnra wa ní ọlọ́rẹ̀ náà sọ pé èmi kò rí kíní kan. ẹ bá yà ń ṣe lọ Ibrahim Ọ̀gáníjà Mr Ibrahim Ọ̀gáníjà Ọlọ́run sọ pé cool sọ pé àìmí ò rí nǹkan kan táwọn afáyín tó wà ní ṣàbòsí nínú tẹ́sírì ló bí àyà yìí ẹ gbọ́ bó ṣe lọ ẹ bá nílò àtẹ̀rẹ̀ àtọ̀ pé kíní kan ló ṣẹlẹ̀ láyà ànábì tó bí àyà yìí tó lè ṣẹlẹ̀ rèé àwọn sọ àbànú lọ pa ìkòkò nugbó wọ́n bá ń jẹ ìkòkò àwọn Júù wa ń kọjá lọ ní Mọ̀dínà wọ́n wà lẹ́jà ànábì pé ó dẹ̀ lájú ẹ lè àwọn ọmọlẹ́yìn ń jẹ ìkòkò ẹran tó lé èékánná ẹran tí máa pa ẹran jẹ tó lé yín ọ̀gàn wọ́n dẹ̀ ń jẹ ọlọ́wọ́ sọ àyà kalẹ̀ pé sọ pé ẹjọ́ ṣe tóbi kọ́ nìyẹn tó bá jẹ́ ajá ló ń jẹ tó máa bí àyà iná rẹ̀ tó bá ń jẹ ejò tó máa bí rè ká jẹ ajá ká jẹ ejò ká jẹ ọ̀nì ó ṣẹ̀ṣẹ̀ wọ́n là ká jẹ kìnìún àwọn ilé náà ọmọ tó ń sọ lọ́nà pa fún yín rani clear tí ò rí jú náà sọ pé èmi kò rí kíní kan. èmi ò rí nǹkan kan gbàgbà kan sọ síbẹ̀ èmi ò rí nǹkan kan wà ní fọ́nbà nínú tí a fi ránṣẹ́ sí mi. nínú tá a fi ránṣẹ́ sí mi. tí a ṣe ní èèwọ̀ fún jíjẹ. tí a ṣe ní èèwọ̀ fún jíjẹ. fún ẹni tí yóò jẹ. fẹ́ni tó máa jẹ. àyàfi èyí tí ó jẹ́ òkú bente. èyí tó jẹ́ òkú bente ẹran. àbí ẹ̀jẹ̀. tí ń jáde lára rẹ̀. bẹ́ẹ̀ ni o. àbí ẹran ẹlẹ́dẹ̀. nítorí pé dájúdájú òun jẹ́ ẹ̀gbin. ẹ̀wọ̀ ẹja pọ́s àti mọ́kànlá sí lò ó máa ní patu. torí pé mo gbọ́dọ̀ sọ tó ń dun ọ̀gá níjà. ẹ wọ́n sọkọ́ mo lọ bá ládùúgbò ẹ̀ máa tún mú kejì wá. èmi mo sọ ọ̀gá níjà jẹ́ ẹni tí ò ní ìládùúgbò mọ́. yọlọ́gẹ̀ tó tún yẹ ìṣẹ̀lẹ̀ nípa ẹ máa fẹ̀tàn fẹ́yàwó. ayé ògbà aláàfáà wọn ló dùn sí àfáà wa ìyá ti máa kọ̀ lẹ́sẹ̀ ayé Jamiu tí ó kéwú tí ó kàwé ògbé èbó ògbé Yorùbá. wọ́n ń jára wọ yín gbòòrò ló lẹ́ẹ̀mọ́ kéwú ó lẹ́ẹ̀mọ́ kéwú ẹ̀ ń ṣàfà. wọ́n á di jọ Tuesday inshallah bí kúndé látìlá wọ́n máa lókun ló ń sọ̀rọ̀. Àmín. àpàdé jọ Tuesday. tọ́bìkì àná ni pé àlàyé lórí súnà ànábì àtù ìní ló kọ rẹ ní ẹgbẹ́ ìgbà ẹlẹ́kọ̀ọ́lé á ń ṣẹ́jú péréte tí ò ní pẹ́ bí tí wọ́n ti lọ lọ́sẹ̀ yìí láti ọ̀la lọ pẹ̀lú àṣẹ Allahu a máa wà ní Àkànní Báṣúà ní Ṣómólú Àkànní Báṣúà ní Ṣómólú là ń lọ láti jọ Thursday Friday 9 to 11 Saturday 10 títí di àárọ̀ ẹ bá nílé ìjà pàdé àwọn ìjà gan o
àwọn jẹ́jẹ́ ẹ̀sìn o àyè jẹ́jẹ́ ẹ̀sìn àdẹ̀ kì í jà torí ẹ̀sìn òótọ́ tá a mọ̀ àwa ń sọ ó yẹ kí wọ́n gbógun tì mí tó mi ní bá ṣọ̀tá bá wọ́n ti wà tí nú Ezekiel lọ ṣe ìyàwó máa mú yín ó bá pè mí máa wà kí n tó mọ̀ ló ń sọ fún mọ̀ ni mò ń sọ ní ṣọ̀tá anybody torí ẹ̀sìn mi ò kọ́ mi bẹ́ẹ̀ ìsìlámù ò kọ́ mi ní ìkórìíra anybody ó wà ní bàbá kankan ní ṣọ̀tá wọn àwọn náà ń gbé lọ́ngbé ọ̀tá kí ni tẹ̀gbẹ̀rẹ̀ wọn tó lọ́n darí wọn sí wọ́n wà yẹn tó bá ní wọ́n lò lórí àwọn padà kó ní tèmi who am I máa ń gba ìjà torí ẹ̀sìn for what àwọn kì máa ń kí múyàn lọ́ta torí ẹ̀sìn torí kíni tí èèmọ̀ dá wọn ni owó tó ń ṣe tó ṣèyàn lọ ni owó tó ń ṣe owó táwọn aláwo ṣe wọ́n bọ́ ta tó ń ṣe wèrè kò ṣèyàn lọ nítorí wèrè sufism nìyẹn tí kò náà lè gbé wá gangan nìyẹn ẹni tó bá máa mọ̀ náà kò ṣẹ̀yìn ní ẹni tó máa sọnù kò ṣẹ̀yìn kí láwọn máa para wa sí nígbà tí ò ṣèyàn lọ àwọn tá a jẹ́ muslim kò ṣèyàn lọ àwọn tó jẹ́ christian kò ṣèyàn lọ àwọn aláwo ṣèyàn lọ kí láwọn máa ń jà sí kí láwọn para wa sí náà ọlọ́run dárí jẹ́ náà ó lè dọ́rùn àpáàdì èèyàn náà kò sí méjèèjì náà wọ́n ti wá jẹ́ muslim kò possible tó wá jẹ́ christian kò possible tó wá gbájà àsáláwò kò possible tí ò possible ni ọlọ́run là bẹ́ẹ̀ a sì gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ àwọn amánijà là bẹ́ẹ̀ ilé náà ẹ já kí wọlé láàrin ìṣẹ́jú méjì sí mẹ́ta ẹ bá sẹ́ńdọ́sà kan ti yẹn tó lọ́wọ́ ẹ rí pé a dẹ̀ tún ní wáàsí wa ó ti bẹ̀rẹ̀ a máa ní ìdówó epo máa jẹ́ kó yé wa 150k lánàá láti kò tiẹ̀ tí wọ́n bá ṣe manage ẹ̀ ní 150k yẹn ẹ bá ti rí ẹ ṣe wáàsí àárín ti ṣe àmọ́ kí àwọn alẹ́ tá lò àwọn kan ti kán lẹ́sẹ̀ o wọ́n ti kán wọ́n ti kán lẹ́sẹ̀ gan ètò ìsìnkú àyè rí manage ẹ bá fún sákàtà torí tọ́lọ́hún wọ́n ní 150,000 naira fún wáàsí ọ̀sẹ̀ yìí ẹ lẹ́yìn pé owó ìròyìn káwọn arífù ṣe tí wọ́n ti bẹ̀rẹ̀ wáàsí bájọ́ ní sọ́lá náà àbíjẹta ẹ program owó ìròyìn kan ti bẹ̀rẹ̀ ẹ bá ràn wọ́n lọ́tún ìtọ́lọ́hún àwọn méjì takún ta nìyẹn o wọ́n tó gbọ́dọ̀ ìbùkún náà wà o àti ní yàrá tó wà sí nìyẹn ní play láì ní kí wọlé máa fi ṣe lọ ní ọṣẹ ọlọ́kà ṣe pẹ̀tẹ̀ bá jẹ́ ẹ̀kọ́ àìbínú ẹ̀kú kíní ẹ̀kọ́ àìbínú ní sọ̀gá níjà á máa pàdé Tuesday inshallah ó lè dáhùn béèrè mi o bá tún ní màgbà àgbà níjà ti dáhùn béèrè wa o ká lè mọ bá tó ṣe continue subhana rabbika. سلام على المرسلين والحمد لله bá a fọdọ́ àpàdé kan. اقدر لي هذا مالي نوري يا ربي يا غفار يا ربي يا غفار اقدر لي هذا مالي نوري أبا الحبيب أبا البشير أبا الحبيب أبا البشير ارحموا بالمصطفى النذير يا ربي يا